6,000 years ago 6,000 years ago nìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n jẹ́ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́ lógun ọ̀fẹ́ wa ń kọ́ sóhun sí lórí ogun nìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n jẹ́ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́ sì lólórí ogun nílẹ̀ Yorùbá òrìṣà nílé ni wọ́n bọ́ ní nífẹ̀ẹ́ wọ́n bọ́ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ sì yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá àwọn ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ sì yẹn olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million kí wọ́n 100 million ó jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tó lọ́n bá dúró tí ó ti dúró tì ó lè lé bá ò lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó fi gbórí Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló máa ṣe ó kówó yé lẹ̀ ṣebí tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n tó lọ́n fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé ọ̀gbìn Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe. èmi là níyọ̀ sí ẹni tó bá ti já kíkanjú ọmọkọ ilẹ̀ Yorùbá ó di dandan kan fi jẹ olórí ogun ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams tó ń pèrè ẹ̀ lólórí ogun ilẹ̀ Yorùbá wọ́n ní kì í sọmọ Yorùbá o Ìbà Gani Adams kì í sọmọ Yorùbá rárá tọ̀ ìran tápà ní Ìbà Gani Adams ti wá kì í sọmọ Yorùbá wọ́n fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lórí ogun ilẹ̀ Yorùbá kò lè dádì yẹ gbé ẹ wò wọ́n ti fẹ́ fi sí Olóyè Sunday Igboho wọ́n fẹ́ fi wọ́n jọba olórí ogun ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ nílẹ̀ Yorùbá o ẹ̀yin ọmọ Yorùbá kò sẹ́ni bọ́dì tó ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ ẹ wo ẹ wọ́n kẹ́kẹ́ fìdílé kẹwàá fi ti gbéyàwó ọ̀rọ̀. mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ kí nípa Ìgbòho ni ní tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kó kò tí ì rí tan Yorùbá sọ. kábíyèsí ẹjọ ẹ subscribe sí YouTube channel Yorùbáwùyí kábíyèsí ẹ subscribe sí YouTube channel Yorùbáwùyí torí tí yín làwọn Yorùbáwùyí fans ń ṣe ní èmi inú wọn dùn ní wọn láti wọlé lórí péjì wọn láti fàájà àwọn oníyẹn kan máa kí pé ó di fàmí fà ọwọ́ ẹ nílẹ̀ pọ̀n ló já sí wọn lè fa ẹpọn èèyàn yọ lórí YouTube mi ò wo kọ́mẹ̀ntì yín o ẹ bá bá mo mi ò rí kọ́mẹ̀ntì yín mo ti dijú mo ti sùn nígbà mi ò rí kọ́mẹ̀ntì anybody lórí péjì Yorùbáwùyí àgàgà ìjọba lórí YouTube yẹn ẹ ti gbé sùn nílé mi ò rí kọ́mẹ̀ntì anybody mi ò wo kọ́mẹ̀ntì anybody kábíyèsí ẹ subscribe to YouTube channel Yorùbáwùyí àwọn fàájà nation kábíyèsí ti fọ́ gbà yín ọ̀gá àti kábíyèsí mi ò sí níbẹ̀ o tí bàbá bọ̀ fi ijó bá lọ jáde mi ò sí níbẹ̀ o kábíyèsí ní wọ́n ní nǹkan gbà ta ló sọ pé wọ́n lẹ́nìkan gbowó ta ló gbowó ná kábíyèsí lẹ́nìkan gba owó how many million ló wọ Fúlàní ló sanwó oyè. àtòkò kò tí ì rí tan Yorùbá sọ ó ti tún kọ pátápátá ìran Yorùbá ò ṣerú rí ṣùgbọ́n díẹ̀ ló kù káwọ́ kó ẹrú lọ́wọ́ Fúlàní àgbà tó mọ jáde bọ́ta pé nígbàgbé eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti lóyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n fi gbogbo ẹ̀dín tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko òun dẹ̀ wá ní ibi tó produce yẹn ta ní onílárí ó ń bọ́ gbogbo wa yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ epo kó tán ẹ wá parí èèyàn bẹ́ẹ̀ yẹn sóko mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà ó ní. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko. kábíyèsí off your mic please off your mic ẹ jọ̀ọ́. èèyàn ló túmọ̀ sí pé ẹ̀dá tó bá sòyìnbó nílé àná tó ṣe bí òwe òun náà ni ó sọ túmọ̀ ẹ̀ His Royal Majesty ọba Gbọ́láhàn Àkànbí Tímsì Ìjagunmólú ẹlẹ́ẹ̀kẹta Ṣómólú Bàrígà ààfin wọn náà ń la wà báyìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú ti mọ bàbá tẹ́lẹ̀ àmọ́ ọ̀ya bàbá mo tún kí yín lẹ́ẹ̀kan sí mo ní ká jọ pẹ́ lórí kí bàtà òun fẹ́lẹ́sẹ̀ ohun tó gbé wa wá lónìí kò jìnnà ó sì jì díẹ̀ lórí ètò ààbò ilẹ̀ Yorùbá bẹ̀nẹ́jà ti bẹ̀rẹ̀ sà pàápàá jùlọ nírú àsìkò tó wà yìí ohun tó fà á táwọn èèyàn fi ní ẹ lọ béèrè lọ́wọ́ kábíyèsí ọba Olúbàrígà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wò mí ó ti tọ́dún mẹ́ta tí mo ti ń wá pé mo fẹ́ rí kábíyèsí àwọn èèyàn ní wọ́n ní ẹ fún mi nọ́mbà ẹlòmíràn ní kí n lọ bá lágbàjà mọ̀ ṣùgbọ́n gbàrà tí mo mọ̀ pé ń bí ilẹ̀ wà mọ̀ ní àwọn dọ́dọ̀ kábíyèsí lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá pàápàá jùlọ nígbà tó dé yìí tó sì tún jẹ́ àkókò tá a wà yìí ọmọ yín èèyàn yín náà ló wà mẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí wá rèé ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ yín. ẹ bá mi ṣe jàgàbá fún dáàdì mi ẹ bá ti ń gbọ́ Bọ́lá Ahmed Tinubu ẹ bá mi ṣe jàgàbá ẹ bá mi kí dáàdì mi náà ẹ táwọn kábíyèsí ẹ bá mi kí dáàdì mi náà ọmọ pẹ́ láìkì wa wọ́n náà wá lọ́sùn mo rí tí gbogbo yín rẹ́rìn mo pẹ́ bàbá mi different from APC ọ̀tọ̀ Tinubu ọ̀tọ̀ èmi náà Tinubu ọ̀tọ̀ APC ọ̀tọ̀
tó mọ̀ pálábòsí ni Jagaban God bless ẹ ṣe àwọn tó nífẹ̀ẹ́ dáàdì mi ti bá mi ṣe Jagaban fún dáàdì mi kí ló ń pa yín lẹ́rìn àwọn alábòsí oṣù ọmọ rẹ nílẹ̀. ó tún wá jáde pé tó bá jẹ́ torí ilé ètò ààbò nílẹ̀ Yorùbá òun dúró déédéé òun sì ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ìbéèrè òun ní sá bàbá báwo lẹ ṣe mọ Adéyẹmọ Ìgbòho ṣá sí. níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ tí nǹkan bá jẹ́ téèyàn tí ẹ̀ ní tí nǹkan bá jẹ́ téèyàn tó pọ̀ tí wọ́n ní nílẹ̀ Yorùbá Ọlọ́run gbà fún àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ bẹ́ẹ̀ ni èyí tá a fi jura wa lọ́nà pè lẹ́gbọ̀n àtàbúrò ìjókòó wa ń bí Yorùbá nìwó apá àlàáfíà mi nì bàbá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ni wò lápá ọ̀tún mi ń bì wàá rí i pé Sunday Adéyẹmọ Ìgbòho òní torí pé ẹsẹ̀ Yorùbá pé. àwọn kábíyèsí ti ń gbé fọ́tò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sínú ààfin sí títí rúùmù wọn sí dídí rúùmù wọn olóyè ẹgbẹ́ ọṣẹ fún mi lẹ́rọ̀ mo ti bẹ̀yìn tẹ́lẹ̀ kẹ́ gé ọṣẹ fún mi tẹ́bà wá gé ọṣẹ fún mi lẹ́rọ̀ nísìn á di pé èmi àti yín àmàmà ẹ máa wọ̀ ìjọ tí n bá pàdé yín wọ́n ògùn gbọ́ àwọn fáǹsì mi wọ́n máa gbà yín tì lọ́wọ́ mi olóyè tí n bá pàdé yín wọ́n àwọn kábíyèsí gan máa gbà yín tì lọ́wọ́ mi tẹ́bà ti rẹ́ pé Yorùbá wù yín ń bọ̀ mí kan ẹ̀yà mú ọṣẹ dání tẹ́bà gọ́ṣẹ fún mi àbọ̀ ti sọ Sunday Igboho dòṣà ni wọ́n ti ń gbé fọ́tò Sunday Igboho sínú ààfin. àṣepọ̀ ọjọ́ àná ló fà kí tèmi tó dé nígbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín sìn ó ní mo ṣe àfiwé ọ̀rọ̀ kan lórí interview tí BBC wá ṣe fún mi nínú ilé yìí lórí ìjókòó yìí náà ni àfiwé ọ̀rọ̀ tí mo ṣe nípa Ìgbòho ni tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kú kò tí ì rí tan Yorùbá sọ. Ọlọ́run ó yẹ kí n stop show yìí tí ẹ bá lè bá mi láìkì ètò yìí bẹ́ẹ̀ kí mi lè parọ́ fún yín wípé wọ́n flag mi lẹ́ẹ̀kan tí mo kọ́kọ́ wà ní ṣé ń parọ́ fún yín ẹ̀yin tẹ́ ń wò mí lórí TikTok èmi gangan lẹ̀ ń wò yìí lórí YouTube náà ẹ̀yin tẹ́ ń wò mí kọ́ ìyẹn ó ti kọ́lọ̀ yẹn ò ṣe dáadáa bẹ́ẹ̀ lórí TikTok ẹ̀yin tẹ́ ń wò mí bí mo ṣe rí ni èèyàn dúdú ni mí èèyàn dúdú lè mí àtọ́rí kan ṣe kọ́ lọ lọ́run èèyàn dúdú ni mí mo wá ṣe fídíò mo wá pupa fo èmi iṣẹ́ èèyàn pupa èèyàn dúdú ni mí àwọn ìparọ́ bàbá mi sọ̀rọ̀ màmí ti dé wọ́n ti ń bu yín wọn ò ní tọ́ǹpọ̀pù ìwà wọn nìyẹn ìkà ni wọ́n màmí lọ́dún mọ́ 250 ló ń wò wáyọ 60 ló tọ́ǹpọ̀pù ìkà ni yín ìkà wo ìjọ ìwúyè tó bá àǹkárá ti máa fẹ́ lómi màá mẹ́sàn pé ó ti ṣáàkì tó fún màá bá mo bá yín ṣeré ni ẹ tó bá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó bá kọ ìtàn ilẹ̀ Yorùbá tí ò bá forúkọ ọmọ Adéyẹmọ sí wọn ní kò rí tàn sọ ẹ tẹ́ wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube tó bá fẹ́ gbọ́ wa dáadáa Yorùbáwùyí náà là ń jẹ́ lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube. nígbà ibi tó dé yìí tó sì tún jẹ́ àkókò tá a wà yìí ọmọ yín èèyàn yín náà ló wà mẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí wá rèé ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ yín ó tún wá jáde pé tó bá jẹ́ torí ilé ètò ààbò nílẹ̀ Yorùbá òun dúró déédéé òun sì ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ìbéèrè òun ní sá bàbá báwo lẹ ṣe mọ Adéyẹmọ Ìgbòho ṣá sí. níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ tí nǹkan bá jẹ́ téèyàn tí ẹ̀ ní tí nǹkan bá jẹ́ téèyàn tó pọ̀ tí wọ́n ní nílẹ̀ Yorùbá Ọlọ́run gbà fún àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ bẹ́ẹ̀ ni èyí tá a fi jura wa lọ́nà pè lẹ́gbọ̀n àtàbúrò ìjókòó wa ń bí Yorùbá nìwó apá àlàáfíà mi nì bàbá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ni wò lápá ọ̀tún mi ń bì wàá rí i pé Sunday Adéyẹmọ Ìgbòho òní torí pé ẹsẹ̀ Yorùbá pé àṣepọ̀ ọjọ́ àná ló fà kí tèmi tó dé nígbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín sìn ó ní mo ṣe àfiwé ọ̀rọ̀ kan lórí interview tí BBC wá ṣe fún mi nínú ilé yìí lórí ìjókòó yìí náà ni àfiwé ọ̀rọ̀ tí mo ṣe nípa Ìgbòho ni tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kú kò tí ì rí tan Yorùbá sọ ó ti tún kọ pátápátá ìran Yorùbá ò ṣe rú rí ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọkọ ẹrú lọ́wọ́ Fúlàní àgbà tó mọ jáde bọ́ta pé ní gbàgbé eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti lóyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n fi gbogbo ẹdín tó jóná tó. tẹ bá mẹni tí kábíyèsí sọ bá wa kọrúkọ wọn sí comment section ká lè mọ̀ pé ẹ gbàgbé ọ̀rọ̀ àná tẹ bá mẹni táwọn Fúlàní pa tó gbowó láti ìlú òyìnbó ẹ̀gbọ́n Sunday Ìgbòho ẹ bá wa kọrúkọ wọn sí comment section ká máa pín ní ẹ àmọ́ bóyá àwọn tó máa padà gbà wálẹ̀ bóyá wà lórí show ìtàn ń wò wá. wọ́n jogún ẹ̀ lóko
òun dẹ̀ wá ní ibi tó produce yẹn ta ní onílárí ó ń bọ́ gbogbo wa yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ògbìn iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní jẹ kó tán ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbòǹgbò Àkàlà ó ní ká tó tún rólógun bíi Lísàbí Agbòǹgbò Àkàlà ilẹ̀ ata sí 6,000 years ago 6,000 years ago ìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n jẹ́ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́ọ̀sì lólórí ogun nílẹ̀ Yorùbá òrìṣà nílé ni wọ́n bọ́ ní Nífẹ̀ẹ́ wọ́n bọ́ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá àwọn ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló ń járe Ọ̀nà Kakanfò ṣéde Yorùbá ní Kakanfò ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni àfìrúgbà bùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni ẹ má bẹ̀ 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million tó wà 100 million ó jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tó lọ́n bá dúró tí ó ti dúró tì ó lè lé bá ò lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó fi gbòòrè Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló máa ṣe ó kówó yé lẹ̀ ṣebí tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n tó lọ́n fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé ọgbẹ́ Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ Ọ̀yọ́ ló ń kó Ẹ̀gbá lẹ́rú kò sílùú tí Ọ̀yọ́ kò lẹ́rú rí ó tún kó lẹ́rú wọ̀lú Ègùn ó kó wọn lẹ́rú wọ Kútọ́nù ó kó wọn lẹ́rú wọ Porto-Novo bẹ́ẹ̀ ni Ọlọ́yọ̀ ń jagun kiri ó dẹ̀ ń kó wọn lẹ́rú ó dẹ̀ ń fọba jẹ sílùú wọn yẹn tọmọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa jẹ lóyún bí ẹ mọ́ bá wá bàbá Aláàfin tún gbé ẹsẹ̀ irú ẹ̀ nígbà tí kí náà ti ń pè tó wà lórí oyè Gómìnà Lawan lọ́yọ̀ Kwara ó wọlé síbẹ̀ pé ẹ̀mí àṣewájú olórí nílùú Yorùbá pálápàlá ní gbogbo àwọn olórí nílùú wọn yẹn Balógun Fúlàní Balógun kìnnìkan Balógun Ajíkòbí Balógun ó ní kó máa jọba kó máa dé adé kó máa dé lẹ́kẹ̀ Aláàfin Ọ̀yọ́ dẹ̀ wọ̀lú yẹn lóru ó dẹ̀ di adé fún wọn mọ́jú ó yà lọ́dọ̀ olórí. ẹ̀yin tẹ́ ń bú Ọ̀yọ́ ṣe rí pé èèyàn ò ní disadvantage ó má ní àwọn advantages tiẹ̀ náà ṣe é gbọ́dọ̀ sọ pé Aláàfin Ọ̀yọ́ ṣe kábíyèsí bá mi túbọ̀ yẹn sọ tó ráwọn tó ti sùn àbúrò tó ti sún mẹ́yìn. Kakanfò kí ló ń járe Ọ̀nà Kakanfò ṣéde Yorùbá ní Kakanfò ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni àfìrúgbà bùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million kí wọ́n 100 million ó jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tó lọ́n bá dúró tí ó ti dúró tì ó lè lé bá ò lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó fi gbòòrè Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló máa ṣe ó kówó yé lẹ̀ ṣebí tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n tó lọ́n fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé ọgbẹ́ Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ Ọ̀yọ́ ló ń kó Ẹ̀gbá lẹ́rú kò sílùú tí Ọ̀yọ́ kò lẹ́rú rí ó tún kó lẹ́rú wọ̀lú Ègùn ó kó wọn lẹ́rú wọ Kútọ́nù ó kó wọn lẹ́rú wọ Porto-Novo bẹ́ẹ̀ ni Ọlọ́yọ̀ ń jagun kiri ó dẹ̀ ń kó wọn lẹ́rú ó dẹ̀ ń fọba jẹ sílùú wọn yẹn tọmọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa jẹ lóyún bí ẹ mọ́ bá wá bàbá Aláàfin tún gbé ẹsẹ̀ irú ẹ̀ nígbà tí kí náà ti ń pè tó wà lórí oyè Gómìnà Lawan lọ́yọ̀ Kwara ó wọlé síbẹ̀ pé ẹ̀mí àṣewájú olórí nílùú Yorùbá pálápàlá ní gbogbo àwọn olórí nílùú wọn yẹn Balógun Fúlàní Balógun kìnnìkan Balógun Ajíkòbí Balógun ó ní kó máa jọba kó máa dé adé kó máa dé lẹ́kẹ̀ Aláàfin Ọ̀yọ́ dẹ̀ wọ̀lú yẹn lóru ó dẹ̀ di adé fún wọn mọ́jú ó yà lọ́dọ̀ olórí ọba àwọn Kwara ẹ̀míà ṣé mo wá lu ẹ̀ mo wá káwọn èèyàn mi ni o bàbá òsàn tó wá ṣe ó dẹ̀ joyè yẹn ó lọ́ọ̀dì sóòtẹ́ ló dẹ̀ lọ sí ìlú oníkàkú lọ́n adé fún wọn gbadé fún gómìnà fún wọn lọ́pàá àṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé Ọ̀gbẹ́ni Lawal yẹn òun náà jẹ́ Yorùbá ló dẹ̀ ní ìbọn Aláàfin náà fi ṣe mo lọ́wọ́ sí mo lẹ́sẹ̀ sí wọ́n yóò dá wọn lọ́lá tó ń fi adé fún wọn báyìí bẹ́ẹ̀ ni gómìnà fún wọn sáà pẹ́ẹ́lú fún wọn mọ́tò wọn wá pe Gani dání pé kó wá gbèjà ìran Yorùbá ń bẹ̀yàn Yorùbá lẹ́lẹ̀ wà fún wọn lọ dájú fáwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ náà àwọn àdèmàdádé lé wọn lórílẹ̀ ni ó dẹ̀ di adé sórí ọba 5 níjọkùnrin kan tó tají pé bàbá wa ṣe nǹkan kan bí ni ilẹ̀ tí mọ́ kó ti parí iṣẹ́ kí wọn aago 4 5 mẹ́fà tó lù tó tún yà lọ́dọ̀ Aláàfin mo rẹ́bùn gbà lọ́dọ̀ àwọn èèyàn mi ò wá kí kẹrẹ o bàbá yẹn tún gba ẹ̀bùn tún gba búrẹ́bù yẹn ṣé ó lóun mọ̀ nǹkan tó wá ṣe tó ṣe sọ pé kò mọ̀ nǹkan bàbá dẹ̀ lọ tán wá bẹ̀rẹ̀ ìjà gba àdìgbò bá Yorùbá láyè bí ọ̀bọ nílẹ̀kẹ̀ kò lè ṣẹlẹ̀ kíní kan
Gani náà dúró sí wọn lọ́rùn pé ọba tí ń gan kò ní lé wá láwà ní mọ́ máa dúró dẹ̀kẹ́ ni ẹni tó ń wí láwà ní ò lè wájú lórí fún ẹni tó ládé dẹ̀kẹ́ lórí. Ogun yẹn pọ̀ ṣùgbọ́n wọ́n lo olóṣèlú Sàràkí wọlé in support of àwọn Gàmbàrí Sùlú Gàmbàrí wọ́n dẹ̀ padà yọ gbogbo ọba márùn-ún nígbà kan wọ́n ní governorship torí pé Lawal ò lè padà ó kú. Ẹ mọ̀ pé ibi tó gun Yorùbá ti rìn dé pọ̀ ẹni tó fẹ́ gba Yorùbá lẹ̀ ló pẹ̀lú lọ́sọ̀mí ẹnu yẹn o àwọn tó gun bá pọ̀ lórí ẹ̀ gan ṣùgbọ́n ti nígbàgbọ́ pé Yorùbá máa ló pẹ̀lú kú ni wọ́n lè bọ́ Ọlọ́run ò dẹ̀ tó bẹ́ẹ̀ nítorí Ọlọ́run tó ọ̀tọ̀ ṣùgbọ́n mo lè ṣe mo lè dára púpọ̀ lẹ́nu ọ̀tá Yorùbá gbogbo ara yẹn Ọlọ́run fi àwọn náà dára burúkú ni kí ni nǹkan tá a fẹ́ fàyọ àwa kan dúró láti ìpínlẹ̀ tọmọ tó bá mọ̀ tán tọmọ tó bá rọba tí ò bá tán ó ti bá tán torí pé àrọ́bá máa ń jù tán lọ́ngbà míì ọ̀rọ̀ òkèèrè bí ò bá nìkan lé kan nígbà tí a gbọ́ àwọn tó ti ṣẹlẹ̀ lọ sẹ́yìn ọ̀rọ̀ nǹkan tá a sọ sí ẹgbẹ̀rún ọdún 6 tó ti jẹ lórí ogun ilẹ̀ Yorùbá Fúlàní àkọ́kọ́ gbógun tiwa kọ́ ni wọ́n bá yà ń bẹ̀ náà ni wọ́n bá yà ń bẹ̀ ìbò ni wọ́n tún gbógun míì láyé ọdẹ́rìn ló dènà dì wọ́n gbogbo Òṣogbo ẹ̀ lè gbábí wọlé Ọlọ́run níjẹ́ ẹ̀ lè gbábí wọlé Yorùbá ọdẹ́rìn ló gbógun tì wọ́n ó dẹ̀ pa àwọn rẹpẹtẹ ó lé wọn padà wọ́n ti dábàá ti gbalẹ̀ Yorùbá ti pẹ́ láyé olóṣèlú 1960 adarí wọn olórí wọn lọ́hùn ní ìdáwọ́ mi ìmọ̀ ń bọ̀ wá rí bọ omi lókun Èkó nígbà tí n bá pa àyàn tẹ́jẹ̀ wọn ṣàn títí màá wá ṣan ìdá yẹn nínú òkun ibi ìdàgbà àṣẹ wa máa dé nìyẹn ọ̀pọ̀ àwọn Fúlàní yìí ọ̀pọ̀ àwọn àfáà tí wọ́n yìí fi ṣe dóhùn sọ yẹn wọ́n yìí fi ṣe ìwàásù wọ́n yìí fi ṣe wáàsí bó tó ń ṣe tí wọ́n lè rí ṣe ẹnu náà bí jàjàkàrà nìkan ni máa kó gúnlẹ̀ máa kó gbọ́n lọ́la náà fi ń jagun wọn borí ìran Yorùbá rí ṣùgbọ́n tó ń gbé ńgbà tí wọ́n pa ẹ̀gbọ́n. ọmọ Yorùbá ẹ lọ get ready o ṣé ẹgbọ́n nǹkan tó bá wà yìí sọ wọ́n níjọ́ tí Fúlàní ti ń bá Yorùbá jagun kí ni wọ́n sọ pé wọn ò ṣe rí ẹ mọ̀ yẹ tó yẹ pé ìtàn táwọn bàbá wa sì ń kọbọ̀ láti ilẹ̀ because wọ́n múra wọn máa jà ọmọ yẹ wà wọn ya wèrè ju màálù lọ ẹ mọ̀ yẹ pé ìtàn táwọn bàbá wa sì ń kọ láti ilẹ̀ kó má yẹ pé orí tí ló máa bẹ́ǹdì o kí ni bàbá wa kábíyèsí ọba Tipsy Gbọ́láhàn Àkànbí di oníbàrígà ò bàrígà kí ni wọ́n sọ níjẹ́ tí Fúlàní bá Yorùbá jagun wọ́n ní wọn ò ṣe kí ni rí Yorùbá ẹ jẹ́ àṣẹra wa lọ́kàn o. ọmọ wa Sunday Igboho nígbà tí wọ́n gbógun dìde ogun tó ń gbé ńgbà yẹn tí kò bá sọmọ yìí wọ́n á borí wa nítorí pé ọ̀pọ̀ ọmọ Yorùbá ti gbà bọ̀dì. bẹ́ẹ̀ ni wọ́n ti gbẹ̀sí. Gani tá ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé ọmọ Tápà ni kì í ṣe ọmọ ilẹ̀ wa wọ́n ti dé ládé Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló pa Ààrẹ Ọ̀nà Kakanfò láyé Aolẹ̀ ilẹ̀ àbọ̀dì Yorùbá gbàbọ̀dì fún un náà gbàbọ̀dì fúnra ẹ̀ gbogbo alágbára wa dẹ̀ ló máa ń ṣépè sọ wá kan tó lọ níṣẹ́ àbí agbègbè àkàlà tó bá máa báyàwó ẹ̀sùn tó jẹ́ oníbàálìndì wàá fọwọ́ ẹ̀fà lọ fáwọn amẹ́sẹ̀ òyọ́ kan bẹ́ẹ̀ bá sùn tó ń bá bẹ́ẹ̀ bá sùn tán asunkun wálé wọ pẹ̀lú ẹ̀jọ̀ máa sunkún bọ̀ lé nígbà yẹn ló di ìyàwó ẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbókò ẹ̀ lórí igi báyìí wọ́n á lè gé so kò ní tó di ìyàwó ẹ̀ mọ́ tó bá jiná wọ́n á bẹ́ẹ̀ fi dájẹ́ ìsìnkú máa kú ẹ̀jẹ̀ yẹn á dá ṣùgbọ́n gbogbo bá lè kò ní ju òní débi kankan di ìyàwó ẹ̀ ìrẹ̀ tó ti jábàlẹ̀ náà ló máa pa ibẹ̀ ló máa gbé lọ. àwọn nǹkan yìí ni Lísàbírò kó tó dábàá ogun pé ẹ jẹ́ ká máa ṣe ọgbìn wa yẹn ẹ jẹ́ ká máa fi sinra wa ká lè lówó gidi lọ́wọ́ ìwọ tó ń gbin iṣu gbogbo ìlú yìí ló máa gbin iṣu fún ẹ lágbẹ̀ ìwọ nìkan ló ní èrè orí ẹ̀ ìwọ tó ń gbin gbàdú gbogbo ìlú yìí ló máa gbin gbàdú pẹ̀lú ẹ̀ ìwọ nìkan ló ní èrè orí ẹ̀ nǹkan tí ó ń ṣe yẹn ó mú kí ọ̀pọ̀lọpọ̀ èrò ya tẹ̀lé bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ kọ̀ pé jagun ọlọ́yọ̀ jagun àtúwẹ̀ ọlọ́yọ̀ ẹ jẹ́ kó máa gbàṣà kọ́lé ẹ jẹ́ kó máa báyàwó sùn bá sùn ẹ jẹ́ kó máa jábàálẹ̀ ìdí àwọn obìnrin tàfẹ́fẹ́ àkọ́ nítorí ẹ̀rù ogun ọlọ́yọ̀ ń bá wọn ẹni tó lè kó jẹ́ ìṣàlẹ̀ ẹrú kó jẹ́ ìbúlẹ́rú Àbẹ́òkúta Ẹ̀gbá ló wá fi ṣe final gbogbo ká máa ṣiṣẹ́ sinra wa tí Lísàbí dálẹ̀ yìí òun kọ́ ló mìnì lọ́kàn ṣùgbọ́n kò lérò lẹ́yìn ogun ọlọ́yọ̀ àjàgùn ọlọ́yọ̀ tó ń jagun lùmí tó ń wìnì nílùú ẹbí ẹnìkan wá lóhun òun fẹ́ jagun pẹ̀lú ẹ̀ àwọn jagun ọlọ́yọ̀ èmi wá gbára lọ jẹ́ kí n rí tí bá gbára máa sọ fún gbógun yá nígbà tó wá gbára yẹn kan tó rí ó padà wá lé pé ogun ti yá o kí láti mọ̀ gbógun yá ẹ kí àgbá ni ẹ máa ń rí ní Port Authority lẹ máa ń rí lẹ́nu ọ̀nà ilé ọba ayé àtijọ́ rẹpẹtẹ máa ń gbẹnu sókè yẹn kò sí tí ò lè jábọ́ ajá plane wá wọlé tó bá kọlù bọ́rìsì kankan tó wà nínú ẹ̀ ó tó tẹsẹ̀ tírélà níyìn bíi àyà jáde kò sẹ́ni tó kọlù tó lè dúró á kú ni ó di ilé awó mọ́tò àfọlọ òkè awálẹ̀ àgbàna ó wá borí mọ́ àgbáyẹn oníkankan náà sí wọ́n yin àgbáyẹn ó làtọ̀ gbẹ́sẹ̀ sókè ó yà só jáde èéfín dúdú jáde. ẹ má bínú torí ọ̀dọ̀ kábíyèsí ẹ lè má rí fídíò ìbẹ̀ tí mo kúnlẹ̀ àwọn orí adé mọ̀ wípé mo kúnlẹ̀ fún yín ẹ ṣe ìtàn yìí mo ti ń wá ìtàn yìí pẹ́ ìtàn tí kábíyèsí sọ yìí wípé bọ́ǹbù tó máa ń sọ̀rọ̀ nípa bọ́ǹbù pé bàbá wa kan wọ́n ní kó máa yìn ó ní torí bọ́
kí ní tẹ máa ń bí amọ́ tàǹkì yẹn ni o wọn ló torí bọnú ẹ̀ báyìí bàbá mi ti sọ ìtàn yẹn fún mi mo ti wá gbàgbé mo máa ń sọ lórí show mi tí bàbá mi dárúkọ ẹni náà nípa ó ní kó àtòrí bọnú ẹ̀ báyìí á ní kí wọ́n ìtàn máa yín gbúm bọ́ọ̀mù tó kọ́ máa ń já aircraft ni o ó máa ń já plane já everything wọlé wọn ló torí bọnú ẹ̀ bá ní kàn yín gbúm ló máa yín báyìí wọn máa agbẹ́ni sókè bá dẹ̀ bù so pù àti èéfì bọ́ọ̀mù yẹn wọn tó bá ti ṣèbí báyìí pù ó máa bù so ni àwọn gbẹ́sìn fún wa wọ́n gbẹ́sìn fún wa wọ́n gba ti bọ́ọ̀mù lọ́wọ́ wa tí wọ́n bá wa o wọ́n gbé ẹ̀sìn fún wọn gba ti bọ́ọ̀mù lọ́wọ́ wa ogun dé Yorùbá. dáadáa ṣùgbọ́n bó bá lè kò ní ju òní débi kankan di ìyàwó ẹ̀ ìrẹ̀ tó ti jáwálé náà ló máa pa rẹ́dì àdìpọ̀ lè jà ní kò tiẹ̀ tí ìyá èmi nìkan ni máa dájà èmi ni máa pa wọn títí dọ́yọ̀ má dẹ̀ borí Aláàfin Ọ̀yọ́ máa bọ̀ lẹ́gbà àwọn ní kọ́ba àdúmí gbẹ́sẹ̀ lé lórí báyìí àwọn agbé àwòrán ajẹ́ tìṣẹ́ ọba tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwa náà ti ṣetán wọ́n wá ń jagun yẹn ó máa péjọ kẹsàn-án ẹni tó gbéra nílùú Abẹ́òkúta ó ti wọ ìlú àti wọ làládẹ ṣé kò ti dọ́yọ̀ ó ní máa gbórí Aláàfin dé láìpẹ́ wọ́n ní ẹ jẹ́ ká ránṣẹ́ sí Lísàbí o ogun tó ń jà ìtì pọ̀jù ọjọ́ kẹsàn-án rí ìta tàjà gbẹ̀yìn àlọ́jà àlóko máa ṣe jagun yẹn wọ́n jáde kí làwọn àbẹ̀ ọ̀dọ́ ìyàwó wa ní kóyọ́ tó ọ̀dọ́bìnrin náà ṣe wọ́n bá náà wọ́n gbọ́ pé ẹjọ́ bá pe àwọn àgbààgbà ló fẹ́ rí kí ló dé mo ti dọ́yọ̀ dídọ́ kí nǹkan bólè kí n má bọ̀ ní mo ti fi hàn yín pé mo lè jà ẹ ṣáà máa sìnkú gbogbo ìlú tí má gbà kọjá òkú máa pọ̀ rẹpẹtẹ ẹgbẹ́ kòtò gírí wò ẹ máa wọ́ wọn síbẹ̀ kí n máa sin wọn kájà kálẹ̀ àrùn máa bá wa ó wà ní interview mi yẹn tó bá padà lọ rìvísítẹ̀ ó sì wà lórí YouTube náà nígbà tó dé Lísàbí agbègbè àgàlà máa wọlé máa rárá ìwọ lọ máa fi jọba lọ jókòó àlọ́ba mọ́ bá ti wàjà ogun tó dé gbálẹ̀ yìí kò jẹ́ kẹ́nìbọ̀dì borí jáde tọ́jú bá ti ẹ̀gbọ́n jáde kò sẹ́ni tó láyà tó ní ìwọ tó ń lọ́bọ́ lọ́yọ̀ jagun ìwọ la ní ìdìkójó lórí ìlú yìí Ọ̀yọ́ ò ní yájú sí wa mọ́ wá lọ jókòó sórí iṣẹ́ yẹn àwọn dáde fún ẹ lẹ́nìí ó ti yájú ṣé bá ṣe ń dádé lẹ Yorùbá ní èdè mọ̀mí lágbára ẹgbẹ́ kò tó lẹ̀ ẹ̀dẹ́ níborí ẹ̀ wá gbé sí àlè lórí ẹni kí n wá jọba kí ni mo ṣe fún yín ìgbàgbálégbá náà mo bí yín kí n tó bẹ̀rẹ̀ gun pé ṣé àjà ilé àjà mo dẹ̀ sọ fún yín pé mi ní lọ́jà o nítorí tó bá mú ìyàwó mi àbọ́mọ máa padà wálé wá gbèjà ọmọ àti ìyàwó mi nítorí èyí mi ni mo kọ́kọ́ dojúkọ àgbà tí mo gbé mi náà ni mo yìn fún bẹ̀ àti ìyàwó àtàwọn olókù mo dẹ̀ bí pé ṣé ẹ̀ máa jẹ́ ẹ̀gbá ọmọ Lísàbí ẹni ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ kò sọ ọmọ mọ́ kò sí àwọn ọmọ bóyá tó máa ń bímọ láyé mi ó lè kàn mí ṣùgbọ́n nísìnyí gbogbo tí mo ṣe lẹ̀ mo ti rún wọn ẹ wá ní kí n wá jọba lórí kòtò tẹ́gbẹ́lẹ̀ kẹ́ lè mọ̀ pé mi ń ṣe èèyàn yẹpẹrẹ bẹ́ẹ̀ ó tún ẹ̀kọ́ nu ewé ó jù sí orí ẹni àwọn ajá tó sáré síbẹ̀ wọ́n jì sí kòtò erin wọ̀ wọ́n lójú wọ̀ wọ́n lára wọn kú síbẹ̀ ẹ̀gbá ń tẹ́ fẹ́ ṣe fẹ́mi rè ẹ fẹ́mi láàrin màmá lọ ṣùgbọ́n láti wá rò pé kúló kan falágbára tó tó yìí ẹ lè mú mi pẹ̀lú àǹtẹ́ni tí kò ta fẹ́ fi ẹjọba nǹkan tó ń bá àwọn èèyàn lẹ́rù pé tó bá jagun ìtọ́jú ní olùfẹ́jọba tí sọ̀dẹ̀ mọ́ ẹ ta ló fẹ́ bẹ́ẹ̀ jà iná ṣe rò wípé yanjú ẹ ní kíákíá o ò ní ẹ̀wà ní dáwọ́ ibi dúró lórí èmi ẹ máa dára yín ni gbogbo ẹni tó bá ṣe yín lórí lẹ máa fi ibi ṣú òun ló mú Awólọ́wọ̀ kọ̀ǹtẹ́sì tó bá sùn lóògbé fún ọmọ Ògùn state kan náà ni wọ́n ṣùgbọ́n mi mọ́ lójú Awólọ́wọ̀ sẹ́wọ̀n ọmọ Ògùn state ni ègún yẹn lọ bẹ́ẹ̀ omi ogun ló mú omi ogun ló wẹ̀ wọn máa dára ilẹ̀ Yorùbá ló gbé ṣépè Awólọ́wọ̀ kí wọ́n ti ń pè Ọ̀yọ́ ọba Ọ̀yọ́ òun náà máa ṣépè ìjà òun pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò ní gbogbo ilẹ̀ Yorùbá ló gbé ṣépè Yorùbá yìí ní dára yín ìwọ ta gbọ́ rálí ta gbọ́ kọ̀ǹtẹ̀ ìwọ ló gba àwọn ẹrúsìn lọ́wọ́ Fúlàní wọ́n bẹ jagun àwọn náà máa pa àwọn ológun tiẹ̀ ẹ máa dára yín ẹ̀yìn dípò ńlá mọ́ ó bọ́ lọ́wọ́ yín gbogbo ìgún yẹn lọ bẹ́ẹ̀ Ògèdèngbé Agbógungbòrò àjùmọ̀ kan lójú ogun wọ́n dà náà ni òun náà ṣépè fún Yorùbá pé ẹ ní ṣàṣeyọrí ẹ máa dára yín ni ẹ ní ṣàṣeyọrí ó lọ bẹ́ẹ̀ in numbers nínú ìtàn táwọn agbọ́n wọn wá pé ìpàdé àwọn ọba kan nínú àwọn ọba tó yàn tó jẹ láìpẹ́ ni mí àwọn ọba tó ti jẹ láti 1950 60 40 sí wà tí wọ́n láyé inú ọmọ mi ti gbéṣẹ́ ṣùgbọ́n tó bá rí báyìí ọgbọ́n táwọn àgbàlagbà ń dá sí ni pé ìlú kọ̀ọ̀kan wá pé babaláwo jọ níjọ́ kan náà wọ́n máa fi sí ogun tó máa rí mi kò ní padà sọ̀kalẹ̀ sílùú mi wọ́n á wá ṣe tuntun wọ́n á rúbọ gbogbo ibi tó bá mú nílùú wọn náà máa gbẹ́bọ yẹn lọ nǹkan tó kàn ká ṣe ni ẹ̀wọ̀n èèyàn ọba tí bá ní ṣẹ̀ṣẹ̀ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ sá padà nítorí pé owó tó tutù ló ní káàkiri fẹ́ gbà kò sẹ́ni tó fẹ́ dáwó tó fẹ́ náwó sí ètùtù ló. ẹgbẹ́ mi tó bàbá yìí sọ èyí kábíyèsí wa ẹjọ́ èló lẹ fẹ́ náà fi ṣètùtù ẹ bá wa ṣètùtù yìí ẹjọ́ ìpè yìí ti pọ̀ ju ẹwà àwọn àdúgbò tó ti ṣépè kalẹ̀ nígbà tó ń bú Sunday Igboho ń gbà yẹn tí mo fi jáde tẹ́ bá wo fídíò tí mo ṣe kọ́kọ́ ṣe ń gbà yẹn pé Yorùbá ẹ má jẹ́ kí Sunday Igboho ṣépè ẹ rántí èpè Àrólẹ̀ Ògèdèngbé Agbógungbòrò èpè díìsì èpè dáàtì táwọn bàbá yìí fi ṣẹ́ kalẹ̀ ló ń ja Yorùbá ẹ má ti jẹ́ kí Sunday Igboho náà wọ́n èpè kalẹ̀ ẹ má yẹ tí wọ́n bá sọ̀rọ̀ olóyè tó yọ mo máa ń ṣàdúrà fún olóyè tó yọ lọ ẹ̀ ní dààmú tó ẹrú máa ń bà mí tí Sunday Igboho bá tún fi lè wọ́n èpè mí kalẹ̀ àgbákòmọdé kẹ́kọ̀ọ́ kó má bàa dé mo máa ń sọ fún ẹ̀yin tẹ́ ń bú Sunday Igboho tẹ́ wà nílẹ̀ Yorùbá ó dàbí ẹni pé àwọn bàbá yín
náà kó orí burúkú bá wa lákọ̀ọ́kọ́ ẹ tún fẹ́ torí burúkú mi wọ́n ní kọ́ ẹ̀yin ọba kẹ́ ẹ dá owó kábíyèsí láwọn pe àwọn ọba pé ẹ̀yin ọba ẹ jẹ́ adáwó ká ṣe tutù ká ṣe níjọ́ kan náà ègún tó bá rẹ́ ní Ọ̀yọ́ kò ní wá sábẹ́kúta tó bá rí lábẹ́kúta kò ní lọ sí Èkó tó bá rí lẹ́kọ̀ọ́ kò ní lọ Kogi tó bá rí ní Kogi kò ní wá sílẹ̀ gómìnà tó bá rí nílẹ̀ gómìnà kò ní lọ sí Èkìtì Èkìtì ò ní lọ sí Oǹdó wọn láwọn bá ń yọ òdì sẹ́yìn èló lẹ fẹ́ ná ẹ dákun ẹ ṣàánú wa o ẹ bá wa bẹ̀ àwọn ọba yìí ẹ bá wa bẹ̀ wọ́n ìmí inú yín mọ́tò tó ń rà fọlọ́ṣọ́ kábíyèsí sà ẹ má bínú ẹ̀yin kábíyèsí wa orun pé máa ń gbádùn yẹn mo lẹ́kẹ̀ẹ́ máa gbádùn bẹ́ẹ̀ ti mí nínú yín owó tó fi ń gbé olóṣó torí àwọn ọkùnrin ilẹ̀ Yorùbá Ọlọ́run àwọn bàbá àwọn ọkùnrin wa nílẹ̀ Yorùbá wọ́n máa ń da so nǹkan tó bá dáná máa ń jẹ ìjọba àwọn kábíyèsí wa tó máa gbé bákà yẹn máa lọ báyìí ni bá dẹ̀ máa gbé Chelsea yẹn polybag ló máa fi máa kó ẹ̀yin ẹgbẹ́ tó sọkúsọ mi lè ní sọkúsọ torí ọ̀rọ̀ àwọn ọba là ń sọ tó bá máa gbé ọ̀pẹ́lẹ́ngẹ́ ó máa ṣubú lábọ́ ni tó bá dẹ̀ máa gbé rùmúrùmú èló lè fẹ́ fi ṣe ẹbọ èló lè fẹ́ fi ṣe ètùtù wọn ní ẹ mú rí èèyàn wá ayé wọn ní kẹ mú abẹ èèyàn wá wọn ní kẹ mú kinní kan wá ẹ mú owó èló lè fẹ́ mú kalẹ̀ yìí kábíyèsí owó tí òótọ́ tẹ fi lọ ṣe holidays tẹ fi lọ picnics ní kábíyèsí yẹn kábíyèsí bàbá mi ẹ announce ká dáwó ó jẹ́ 1,000 naira ká dá gbogbo ọmọ Yorùbá tó wà nídìí whole world wọ́n gbé àkáǹtì kan kalẹ̀ pé àkáǹtì ìrúbọ rèé o àkáǹtì ìrépèdánù account bí a kẹ pé bẹ́ẹ̀ pé ìrépèdánù account pẹ̀lú ìrépèdánù tó gbọ́dọ̀ dáwó síbẹ̀ ó dàbò kówó tí mo fi jẹun màá dá tèmi náà ìjọ tó lọ kábíyèsí ẹ̀ ṣàánú wa kábíyèsí ọ̀rọ̀ wọn ti sú mi jàre sọ̀rọ̀. màmá náwó èkó sẹ́ni tó máa bá a ná o eégún yìí àfikárí nílùú Ìjẹ̀bú wọ́n máa ń fi iná igi dídá wọ́n máa ń ti bomi iná fi ń paná eégún nílùú Abẹ́òkúta wọ́n máa ń ti aṣara gbàgbó wọ́n fi ń lé àlejò burúkú tó bá wọ̀lú jáde ni ẹ̀yìn iṣẹ́ aṣara gbàgbó ẹ̀yìn fún àlejò ó lọ ẹ̀ ti ṣaṣa bẹ́ẹ̀ ló ṣe wà káàkiri ilẹ̀ Yorùbá wọ́n yín ṣe nílùú bòmí ọ̀bàrà ègún tán ní fátí wọ́n fi ń kó bí kò nílùú nígbà táwọn á pé mítìn yìí èmi náà ni mo gbà wọn lálejò bí a ti ṣe o ó ní káàkiri babaláwo ẹ̀wà ẹ̀jẹ̀ ká dáfá ká dá lójú kan ká má tàn ara wa jẹ pé mí náà ṣe ń lu mi náà rí mí náà ṣe tí ò ṣe nǹkan kan ẹ̀jẹ̀ kó ní káàkiri babaláwo ká dáfá yín bí bá ṣe èmi mú rẹran àbúlẹ̀ mú rẹ òbúkọ lẹ̀ mú rẹ ìran wúrẹ́lẹ̀ gbogbo ibi tó bá yọ sí àṣetutù ẹ̀ gbogbo ohun tí a ṣe yìí obìnrin kan wà ní ìlú Badagry ọmọ Ọ̀yọ́ lòun náà Ọ̀yọ́ state ní ìjọba ṣùgbọ́n nǹkan tẹ́yìn bàbá ń ṣe ni mò ń ṣe torí ọba la ṣe ń ṣètùtù sílùú nǹkan tẹ́ bá ti ṣe ni mò ń ṣe èmi náà rẹran wá màá lè ṣe oúnjẹ tí gbogbo aláwọ̀ máa jẹ wá ebi kún lọ́dún náà lọ́hùn kí la fẹ́ ṣe aláfẹ́ dáfà fẹ́ ṣètùtù àfẹ́ gba Sunday Igboho lẹ̀ lọ́wọ́ Fúlàní lọ́wọ́ Buhari wọn ò tí ì lọ àtàkì ilé o bẹ́ẹ̀ ni Ifá kan àdẹ̀sá sọ pé ẹni tó ń jagun yìí wọ́n máa ṣọmọ́ àti pawọ́ lábẹ́rẹ́ bọ̀ dúró lórí kíkẹ́ mi ẹ̀ má bọ̀ ó má bògùn lọ ká máa ṣètùtù yẹn wọ́n tiẹ̀ ti declare wọ́n tẹ̀lé báyìí wọ́n wà ó ń sákiri ní sìn ìkànnì lè túlẹ̀ kó ráyè rìn lù kó bọ́rí ètùtù yìí la fẹ́ ṣe gbogbo àwọn babaláwo tí wọ́n kó wá pọ̀ àwa tẹ́ nílẹ̀ rẹpẹtẹ babaláwo wá pátá ìjókòó ó yá ìdáfá nítorí experience mi ní knowledge mi nínú Ifá ní tẹ́ máa ṣe tiẹ̀lẹ̀ ní kó yá máa béèrè ta ló dáfá yìí tó túbà tó túṣẹ́ ta ló kífá ta ló ṣètùtù tó túbà tó túṣẹ́ tó bọ́ sójú ẹ̀ ní káwọn babaláwo yẹn máa bọ́ ta ńkọ̀ọ̀kan adáfá ààrẹ ni tó dáfá tó yẹ kó dáfá Ifá mu ààrẹ ni tó máa kífá Ifá mu ààrẹ ni tó máa ṣètùtù Ifá mu nínú àwọn babaláwo tó pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí kó wá oníṣègùn ló pọ̀ jù wọn tó mọ fáwọ̀pọ̀ ṣùgbọ́n èmi jẹ́ kán tètè mọ̀ pé owó tí ò sí ni mo ná kì í ṣe kí n kó kan pamọ́ mi mọ́ tí fẹ́ fi ṣe mò ń wa náà ni sínú kínní mi ní fún babaláwo tí ò gbọ́ fádíkọ́ bọ̀ oníjèrè níbí ẹ̀yin babaláwo ẹ máa bọ́ sẹ́yìn báyìí ẹ̀yin babaláwo yẹn lẹ́yìn oníṣègùn ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́fá tó jẹ́ ìṣègùn lẹ́mọ̀ ẹ má pèrè ẹ̀yin babaláwo tó nífá tó wọ bójú tó dẹ̀ gbọ́fá tó kí fá yanranyanran àwọn tó ń pè ní ẹlẹ́yọ nínú babaláwo tó lè kíkan dékan tó lè kíkan dékan tó lè kí ẹ̀wọ́ tó bá jìde inú ẹ̀ kò ní lọlẹ̀ àfi tó bá dìkì. àwọn náà rí àtàwọn ọba àtàwọn babaláwo tó ń kó wá wọn rí pé ẹni tó ní full experience nínú Ifá ló ń sọ̀rọ̀ yìí because a bá sọ̀rọ̀ lọ màá ju Ifá kan sí máàkì a bá sọ̀rọ̀ lọ màá ju Ifá kan sí máàkì ní ìdí babaláwo bàbá inú àwọn ọba ìtorí bẹ́ẹ̀ nù wa àti tó senior mi ní àti ọjọ́ ta dépò àti tí ò tó mi ní ìdí ètò gbóná bẹ́ẹ̀ tọ́lọ́ ń gbà fún tó mi nínú káàkó farabalẹ̀ fún mi ibi tí wọ́n ní káwọn gbà náà làwọn máa gbà nǹkan tó mọ̀ ṣe máa claim bó mọ̀ ibi tá a máa gbà níbo lálẹ́ ìwọ tó wá lákètì wá ṣán pẹ̀lẹ́ bí kò sọ ẹni tó máa Ifá fún wa
òun náà lè kí Ifá, kò sẹ́ni tó lè kí Ifá, kò sẹ́ni tó lè dáfá, ṣùgbọ́n Ifá la máa fi wá, ẹ jẹ́ ká máa wá. Iyán ẹ̀fẹ́ máa pọ̀ ní òun tún jiyàn, ó ti lùsàn àǹfààní ẹ̀. Babaláwo tó wá látòǹdó, gbọ́ ẹ̀pẹ̀lẹ̀ kò ṣàn, ta ló kí Ifá nú àwọn babaláwo tó wà bẹ̀rẹ̀ látòrí ọmọ kékeré lórí gbogbo àgbàlagbà tó wà ní kọ̀ọ̀kan ká máa le. Wọ́n le, ó mú babaláwo kan tó ń pè ní Anípúpọ̀, ọmọdé ni ṣùgbọ́n àràbà ni, bàbá ẹ̀ ti ń tẹ̀ ẹ́, ó ti rìn jìnnà nínú iṣẹ́ yẹn. Ní ẹ̀ẹ̀mejì náà ń gbóhùn nílé o, ẹ jẹ́ kẹ́ lómi tí wọ́n láti lómi kó dìde kó wá ṣánpẹ̀lẹ̀, ta ló kí Ifá yìí, ta ló dá Ifá yìí, ta ló kì, wọ́n tún le, ó tún mú ẹnìkan náà, babaláwo dẹ̀ pọ̀ rẹpẹtẹ ńlẹ̀. Níṣẹ́ rí pé ní tí Ifá bá sọ àfikátẹ̀lé, ẹ wo ìbàtà ti kí Ifá àkọ́kọ́ tọmọ ìdá, ẹ wo tí Ifá yẹn gbà yọ, ẹ wo gbàjẹ́ tó tún dá fáǹsìn, ẹ wo tó kì gbà, ẹ wo tó gbà yọ, ẹ wo ẹni tó mú, ṣé ó yàtọ̀ ní kò yàtọ̀, àfi tó ní kí ò bá gbọ́ ohun tí Ifá ń sọ, Ifá ò ní kúrò, Ifá ò ní ṣèké, tó ní kí ò bá gbọ́ ohun tí Ifá ń sọ lókù, ó máa yà síbò mi lọ́wọ́ máa sọ kan ni. Nítorí ẹ̀ ọ̀gbẹ́ni náà lọ́ máa lọ, ẹ̀yin tẹ́ bá faramọ́ bisimilá, ẹ máa bọ̀ wájú báyìí, ẹ̀yin tẹ́ faramọ́ ẹ̀rìn sọ sẹ́yìn, oníkàkú fìtì jù jókòó, kí wọ́n faramọ́ tipátipá, ọmọ yín dẹ̀ bọ́ síbẹ̀, oníkan bá fọjọ́ orí rẹ̀ ń jẹ́ o, òun kọ́ lòun máa kọ́ kífá, Ifá gbà fóun kóun lòun máa kífá, òun lòun máa rìkì, ṣùgbọ́n òun kọ́ lòun máa kọ́ kífá. Àwọn bàbá tó ń rò wọ́n jù ú lọ yìí, wọ́n jù ú lọ lọ́jọ́ orí, wọ́n jù ú lọ́nu fa, wọ́n á kífá síwájú wọn, ọmọ awó máa ń tẹ̀yìn kífá wá ni, òní síwájú àgbà ẹ̀ kífá, so gbogbo àwọn àgbàlagbà babaláwo ọmọ àwo ni wọn, bismillah, wọ́n kífá yìí wọ́n rí kí o, wọ́n rí tú, nígbà tó kàn bọ́ yìí ó ní bàbá Ifá ta dálé ní ti gbà, ètùtù ẹ̀ ti gbà ká tó ṣe, a ní ìdíjọ́ mẹ́ta péré síjọ́ mẹ́rin, ó wá aṣojú gbogbo báyìí pé ètùtù gbà, ọmọ Yorùbá dípò olórí táwọn bàbá yìí fi ìgúnlẹ̀ pàdé dé mọ́, ṣùgbọ́n gbogbo ẹ̀ àmàdílé yín lórí ẹ̀yin lè máa ṣe. Onífà ìsọ pé kẹ́ lọ́wọ́ ṣókè ẹ̀dẹ́ adé ìṣẹ̀ǹbáyé, adé tí wọ́n dínkù fún yín, iṣẹ́ ìjẹ́ ìfowó yín ṣe, àdínkù àtisàdé ẹ máa dé, gbogbo àwọn ìpè ọba Aólẹ̀, ìpè ọba Gèdèǹgbé, ìpè jagunjagun lágbájá, ìpè Lísàbí, ìpè gbogbo ìdánù lẹ́nì ó kó lórí Yorùbá, kò ní bẹ́ẹ̀ mọ́, òní kò ń lùkàn lọ́wọ́ lùkàn. Tẹ́ bá ti rí kíní yẹn tán, àgbáyẹjọ, à ń gbé lọ sí odò, à ń gbé lọ ságbàrá, ojú ńlá máa rọ̀, àdàkan kígun lójú ọ̀run ni, tójò yìí bá rọ̀, ó máa gbé ẹbọ yẹn dé orí ọ̀sà, ọ̀sà máa gbé ẹbọ yẹn lọ fólókun, olókun máa gbé ẹbọ yẹn dẹ́kun Olódùmarè. Nǹkan ṣe àrùn kan ṣòjòjò lára àwọn ẹrúsìn Olódùmarè lóde ọ̀run, ní tí wọ́n máa lò fún ó wà nínú ẹbọ tẹ́ ń ṣe yẹn, ní dẹ́yìn ló pẹ́ fi pèsè, ẹ̀wọ̀n ayọ̀ náà lọ́run, ẹ̀wọ̀n àdúrà ìtúsílẹ̀ lọ́run, ó jẹun tó ń wá lọ́run, wọn ò ní rí lóde ọ̀run, ẹbọ ìlú máa gbé dé. Ta ló gbẹ́bọ yẹn wá? Òkun ni ẹlọ́mọkùn wa, kí ló fà kó tó gbẹ́bọ yẹn wá? Ọlọ́sà ló gbé wá bá mi, ọlọ́sà kí ló fà kí wọ́n fi gbẹ́bọ yìí lọ́wọ́ kó tó gbé wá? Àgbàrá ló gbé dé, ó ní wọ́n wá àtúnṣílẹ̀ ọmọ wọn kan, wọ́n wá ti di aṣíwájú padà kan, wọ́n yé jèrò ìmọ̀ kégun kúrò lórí wọn, ìyẹn ló ṣe gbé wá. Olódùmarè ẹ lọ sọ fún ọ pé mo ti gbà wọlé, mo ti fàṣẹ sí, ó ti rí bẹ́ẹ̀. Gbogbo bọ́mọ ṣe ski fáyẹn bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀, adáfà ṣe tutù tán kán gbé ẹbọ, ọmọ ni ẹbọ ni wọn lè gbé òun lé ní o, bàbá náà tó kí fáyẹn lójú máa rọ, ẹ tí di sáyìn ìgbìmọ̀ ara ó dẹ̀ máa rọ kẹ́tó gbẹ̀bọ̀ díàfọ̀ ẹ̀fẹ́ bọ́ sílẹ̀ ní kọ̀rọ̀ lé Kábíyèsí Jàgúnmólú, ẹ máa ṣe kàn tó kù tẹ̀ ń ṣe lọ, àwọn nǹkan tó ní kẹ́ ṣe ṣe. Lẹ́yìn yẹn Ifá sọ fún ojú tẹ́ tó ń sọ yẹn á dé, tó bá ti dé gbà báyìí ìgbéra máa lọ sójú àgbàrá, ojú àgbàrá ní kí gbẹ́bọ sí, òun ló máa gbé fọ́sà, fọ́sà ló máa gbé fólókun, tí wọ́n bá rán ìṣẹ́rú àfitọ́mọjẹ. Mo wá gbé babaláwo sínú mọ́tò pé ní ìfẹ́ kí ẹbọ ìjábọ̀ kọ́tà kójú yí dànù, ní ìfẹ́ kíkí ní ìṣẹ̀lẹ̀, babaláwo ní adébi tó ń lọ bàbá ẹ má fòyà, Ifá nílé kì í ṣe guess work, ẹ gbé wa, mo ní ẹnìṣú ní àgbàrá tá a rí kó yọ sọ́sà, kan náà pọ̀ rẹpẹtẹ ń bí, ní ìfẹ́ kí gígan dádó, wọ́n ṣe kọ́tà bí kan dé ní sójú kọ́tà, ní ìfẹ́ kó dádó, ẹnìṣú náà làjẹ́ báyìí, mo máa ń wọ àgbàrá tí mò ń wo odò ọ̀sà, kò sí ní tó máa dí wa lọ́wọ́, mo wá gbé wọn sí mọ́tò òjò ń wẹ́ bí àgbàrá kún títì bí, wọ́n á wo kọ́tà tó ń lọ sọ́sà straight ní wo odò ọ̀sà lọ sálálú, ẹbọ ìgbọ́dọ̀ látùpà lórí, ó ní kò sí bíjì omi yẹn ṣe lè jà tó ẹbọ àtùmáyàn níkú tó máa fi gbé tọ́sà máa fi gbé débi pé àrímọ́ ńlọjálẹ̀ fòlókun, iná yẹn máa jò lórí ẹ̀ náà nínú odò, agbé lọ fulfilment àkọ́kọ́ rí nìyẹn, ó rí bẹ́ẹ̀ o, ẹbọ yìí máa ń lọ, ó máa ń lọ, mo tún ju mọ́tò mi lé mo tún tẹ̀lé pé òun jẹ́ láàrin débi tá lè rìn dé, à ń fẹsẹ̀ sáré létí omi lọ, ibi tí gọ́tà tí omi pẹ̀tà débi ra àlègórí ra ẹ̀mọ́, ẹ̀jẹ̀ ká gbó ká máa wò, lóyún yìí náà nínú ìmọ̀ rí, ẹ̀yin náà rí ó yá ẹ̀jẹ̀ ká máa wò, wọ́n ní abẹ́jà padà fúláì ti ṣe mọ́jà túkùtùkù máa ń wá nǹkan mi àwọn nǹkan mi máa gbọ́kọ̀ sórí mi bá pàpẹ́lẹ̀ bọ̀ máa wo bí tó ti ń lọ gbé fólókùn yẹn máa wo bí tó ti ń lọ gbé fólókùn yẹn torí pé ẹ̀mí mi wà nùkúlẹ̀ fẹ́ tú ọmọ ilẹ̀ àìrùn Yorùbá tí ò ní dolórí mọ́ afẹ́ gbáwájú padà tí a ní di lídà mọ́ àdúrà aṣáájú wà nù tàǹṣe á di olórí Yorùbá kan ti le tí ò di olórí Nàìjíríà ó win election wọn ò jẹ́ débẹ̀ Abíọ́lá win wọ́n ní kan gbé fẹ́gbọ́n ẹ̀ Ṣónẹ́kàn lóyún interim ẹ̀wọ̀n pé Yorùbá ṣe Yorùbá náà ni ṣówẹ̀mí mọ́ àìkínà tí ń pè àwọn Ṣónẹ́kàn òun gbàjọba sọ̀rọ̀ Abíọ́lá mọ́ ọba tí ó ń ṣèjọba ẹ̀ lọ nígbà tó ní kàn gbé fún àwọn èèyàn tẹ Abíọ́lá ní pé gbọmọ ìgbà náà fẹ́ gbé fílẹ̀ ó máa gbélé lọ́wọ́ padà ní egun Yorùbá ìwà mẹ́ ìwọ̀n rántí yẹn wọ́n kàn lòun fúngbà díẹ̀ láti gba tó fẹ́ gbà ní Abacha ti dànù pé agbára padà sọ̀rọ̀ ọ̀hún. bẹ́ẹ̀ni tó bá yẹ fún Tinubu nìyẹn. àpèrè àwọn babaláwo ń pè mí announcement àti gbọ́ àti gbẹ́bọ ọjọ́ kẹta announcement jáde pé ọba Kútọ̀nù president Kútọ̀nù ni ṣé wọn yóò ṣe nǹkan kan òun túlẹ̀ láti ní lọ ibi tó bá fẹ́ lọ kó máa lọ ó fẹ́ padà sí Nàìjíríà ó fẹ́rẹ̀. ẹ bá ń pàtẹ́wọ́ fúnlẹ̀ Yorùbá mi ò rí kọ́mẹ̀ntì yín
kọ́mẹ̀ntì èèyàn kan tí mo rí náà lẹ́ni tó ń ṣépèlé wa tó ń bú wa tó bá fẹ́ flag wa ní so máa easy fún because àwọn tá a ní péjì gan akáwọ́ kò bá ibi ẹ̀ṣẹ̀ national theatre ni òun ni kọ́mẹ̀ntì ẹ̀ pọ̀ jù tó bá rìpọ́ọ̀tì wa àwọn táwọn wà àwa 374 là ń wò wá kọ́mẹ̀ntì ti ẹnìkan tí má ní kí n wo láyìn sí bí èèyàn kọ́mẹ̀ntì 10 kí n kà á kọ́mẹ̀ntì ẹnìkan 6 ni àwa 364 tó kù kọ́mẹ̀ntì tiwa ò lè ju 3 àti 4 lọ tó bá rìpọ́ọ̀tì wa máa gbé sórí wálẹ̀ kò sí pé kinní kan because òun ló exchange àbí kí ló máa ń pè ó ló interact kí ló dé gbogbo tí kábíyèsí ń sọ yìí ẹ̀tẹ̀ bá wa appreciate kábíyèsí nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá up Yorùbá God bless you nǹkan wà nílẹ̀ Yorùbá ó yẹ kẹ́ máa appreciate olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tí bá sọ fún yín pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá gbogbo lórí péjì Yorùbá gbogbo kọ́kọ́ lèmi lè sọ èmi ò ń bẹ ẹ wo lẹ́ǹtì tí àwọn ọba nígbà tó máa ń bú ọba wọn lábọ̀dé ní Yorùbá Wuyì wọn ní Yorùbá Wuyì ga tán Yorùbá Wuyì la tán wọn fẹ́ẹ́ sọ pé ìtàn Yorùbá Wuyì ti yẹ̀ tí kò kú bá ń bú ọba tí wọ́n ní ẹ̀ má bá wọn ọba wà wọn ní àwọn lábò sí àwọn kan wọn ní wọn kìí kan wọn fẹ́ bá wọn ọba bú wa ò lè máa bú ọba àrí ìjura wa lọ me I dey inside the game so I dey see many ẹni tí ò rí nǹkan kan ló máa wá nígbà yẹn yes torí tẹ́ ń wò mí tẹ́ bá ń sọ̀rọ̀ sáwọn ọba mi má kàn máa dá yín lẹ́kùn díẹ̀ ní àkọ́ ní Yorùbá Wuyì ti gbowó lọ́wọ́ ọba Yorùbá Wuyì ti kíní kan mo mọ̀ pé bó ṣe ń dùn yín nígbà yẹn ni oníkálukú ṣe fi ń bínú sọ̀rọ̀ lórí péjì Yorùbá Wuyì nítorí pé ẹ̀ mọ ohun tó gòdì àwọn bàbá tẹ̀ ń wò yìí kábíyèsí Àkànbí ọba Bàrígà yìí àwọn eré wọn gbé extra mile tí ò ṣe máa sọ síta wọ́n go extra mile àdóhùn ibi tí mo fẹ́ lọ yẹn àìmọye kó ló ṣẹlẹ̀ ní Kútọ́nù o òun ojú rí ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ àwa ti ṣàwọ ẹnu ohun tó dúrí nípa olóyè tó ń mú bí wọ́n ṣe free ẹ̀ mo gbèdì fáyé o mo gbèdì fúnlẹ̀ Yorùbá àgbà onítọ́ lórílẹ̀ ẹ̀yin bàbá wa ẹ máa mọ̀ ṣe ni ẹ gbọ́ ẹ tán oko ẹrú ẹ̀yin tẹ́ ń jà fún pé ká má sí lóko ẹrú mọ́ mi sọ Rashidi Ìwó o tẹ́ ń jà wípé kí Yorùbá bọ́ lóko ẹrú ẹ ní parẹ́ láyéláyé àtàwọn tá a máa kọ́mẹ́ǹtì àtàwọn tá a ń sọ̀rọ̀ àtàwọn tá a ní lọ́kàn wípé kílẹ̀ Yorùbá bọ́ lóko ẹrú gbogbo ọkọ tá a ní parẹ́ láyéláyé ilẹ̀ Yorùbá wà ní parẹ́ kò ní parun nígbà tí ilẹ̀ Yorùbá máa dá dúró káwọn máa tẹ̀lé Yorùbá máa dé èmi àti àjọ máa jẹ́ ni wọn ò nífẹ̀ẹ́ nìkan kan ṣàwátì wọn ò nífẹ̀ẹ́ kú ṣèdárò wa àníwà lórí àìsàn àníwà lórí ààrẹ àwọn pípù yìí ò mú ní kékeré o ṣùgbọ́n Yorùbá jẹ́ wọn tí wọ́n ń pè ní Yorùbá nǹkan wà nílẹ̀ Yorùbá o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Àkànbí lórúkọ wọn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn kábíyèsí o àti dúpẹ́ lọ́wọ́ yín lẹ̀ èmi Yorùbá Wuyì wọn appreciate yín sà ọmọ kàwọ́ nǹkan ni wọn ò mú ní kékeré fọmọ Adéyẹmọ o nílẹ̀ Yorùbá kò sí ẹni táwọn ọmọ kàwọ́ nǹkan ní ìmú lára àwọn tó máa ń dìde fún wa nílẹ̀ Yorùbá inú kó kú sọ̀hún àbí kó dé kó wá kú ni kò sí ìtàn mú tó dé wá sóríire rí tọ́wọ́ Básanjọ́ wọn ní òkè Yorùbá Básanjọ́ òkè bàbá Básanjọ́ náà dé wọn á di president bó dẹ̀ pé wọ́n di president wọn ò lè ṣe ọ̀nà tó lọ tó kó wọn ò lè dá ṣe adúpẹ́ kábíyèsí lẹ́ẹ̀kan sí. ó fẹ́ sá lọ lúmi ó firi láti bí òun lẹ́jọ́ ọmọ Germany ibẹ̀ yẹn náà ló fẹ́ gbà escape tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ṣe dáná ìgbọ́n yẹn náà ló ṣe dáná díẹ̀ èmi kọ́ ni Yorùbá lóríṣiríṣi èèyàn ti gba Nàìjíríà wọ́pọ̀ tọ́nu travel láti ibẹ̀ ṣùgbọ́n nítorí ègún yìí àríre tán corporation àwọn babaláwo tí àjọṣe òfútù fẹ́ tẹ́pọ̀ nú wọn ṣùgbọ́n ọmọ tọ́lọ́run gbà fún yìí ó júwe gbogbo ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tá a fi máa mọ̀ pé ẹ ṣe tutù ó dẹ̀gbà nínú ẹ̀ ni wọ́n tú Sunday Igboho lẹ̀ kẹ́tọ́ mọ̀ nǹkan tó ń lọ ìjọ mẹ́ta péré president yẹn announce pé kò ní offence kankan lọ́dọ̀ àwọn ti charge escort tó free
òun náà bá gbógun nínú ẹbọ yìí tó tún máa gbà kóòtù tó lọ lọ́yọ̀ọ́ wọ́n ní kán lọ sọ 20 billion fún ní damages tó ń ṣe sí gbogbo mọ́tò ètò wà náà gbà àti ilé ọmọ Nàìjíríà bàbá ẹ̀ ìyá ẹ̀ ọmọ Nàìjíríà yìí ni wọ́n láì sí ìlú nílùú láì ṣe second citizen nílùú bàbá ẹ̀ ìlú yẹ tó wọ́n jọ ajagun tó tó ìbá gbogbo nǹkan ní ẹ̀jẹ̀ wọ́n á san gbogbo tó bàjẹ́ pátá gbogbo mọ́tò àti ilé àtọwọ́ tó máa fi kọ́lé mi gbogbo ẹ̀ lọ́ máa san. nǹkan yìí Ọlọ́run mọ bó ṣe ń ṣètò ẹ̀ báwa ṣe ń ṣe tiwa ń bì bàbá ọmọ yìí tó jẹ́ bàbá ẹ̀ politically ọba Ìbàdàn bó ti ṣe gọ́vnà rí ọba Ládọjà nígbà tí bàbá yẹn ń ṣe gọ́vnà ọmọ yìí wà pẹ̀lú ẹ̀ wà lẹ́yìn ọjọ́ ń ṣèjọba ni. ẹ gbà mí bàbá wọn ní Buhari ni mi gbọ́dọ̀ ní freedom mọ́ mi gbọ́dọ̀ rìn mọ́ mi gbọ́dọ̀ lo àkáǹtì mọ́ gbogbo ẹ̀ náà gbèsè lè bàbá náà bẹ̀rẹ̀ sí bá president wa fa ó dẹ̀ wà lẹ́yìn Ládọjà nígbà tí bàbá Ọbásanjọ́ ṣe ẹ̀wọ̀n kí Yorùbá yìí ṣe Yorùbá náà nìyẹn tí Yorùbá jẹ́ bẹ́ẹ̀ kí ló máa mọ́ Ọbásanjọ́ yọ Ládọjà ní gọ́vnà tí ìgbọ́n ẹ̀ ní yé ṣe ráyìn náà ìgún ipò ọ̀lọ́ rẹpẹtẹ láyé bá wà mi ò lè rántí dáwọ́ yẹn tán mọ́ mo rántí kí mo ṣe in details ní from one to the other from one to the other mo lè gba commendation tó pọ̀ BBC ní àwọn tí ìnirú followers yẹn rí lórí one story the follower became unprecedented ó wọ London àwọn tó gbà ní London wọ́n sọ millions ẹ̀ ó wọ America àwọn tó gbà kíní BBC wọ́n padà wá káwọn fẹ́ ṣe follow pé wọ́n demand fún àwọn conclusion kan ní mi ṣe conclusion kan ilé ìtàn yìí dúpẹ́ fọlọ́n wọ́n jẹ́ ká dúpẹ́ fọlọ́n ní continue nǹkan tó fẹ́ ṣe àwọn tó máa sọ fọmọ mi náà wọ́n sọ fún wọn wá fóònù wọn wá kíní interview yẹn fún bàbá yìí risk nǹkan o ní ìbẹ́dà Ọlọ́run sọ àfi ìgbà tó wá sọ́dọ̀ mi bí ta wà lórí field because purpose ta fi gbé wíkò ni pé ó wá present call fún ọba Jagumolu tournament ẹni tó bá win ní Lagos state èmi ni mo host ẹ ní Ọ̀yọ́ state Sunday Igboho ló host ẹ ní Ogun state ọba Alákéta ló host ẹ all over Yorùbá are divided into zones mi láti ṣe sponsorship ní ẹ Odùduwà cup là ń pè ọba Ifẹ̀ ló máa host ẹ last the final ibẹ̀ láti lọ gba which is in this September October there about now àṣekí ni anáwó náà ra tí wọn pé kì í ṣogun kékeré níta ń jábọ̀ láti gbà yẹn tí wọn bá rí pé football kò dáwọ́ fi jà ó máa àmàláǹfààní àti produce àwọn ọmọ Yorùbá fún world standard cups tí wọ́n lọ fún àmàláǹfààní àti produce àwọn ọmọ wa. mo fẹ́ fún èsì tí mo fẹ́ kó gbọ́ nìyí o bọ̀bọ̀ tó ń bú wa yìí ó ní Sunday Igboho said Yorùbá nation is dead ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ ẹ̀yin ọmọ Yorùbá tó bá yé gbogbo ọmọ Yorùbá tó bá yé number one Sunday Igboho sọ́mi kan pé Yorùbá nation is dead ṣùgbọ́n tó pé Sunday Igboho ti fọ́ ó ti tẹ̀lé Tinubu kò lè yí ẹni ẹ̀yin ọmọ Yorùbá tọ́rọ̀ yẹn bá yé ọ̀rọ̀ tí bàbá wa yìí tó pé wọ́n ṣe ẹ lọ gbọ́ dáadáa ẹ̀yin tó bá yé kí ni bàbá wa yìí sọ fún wa Yorùbá ló máa ń lòṣó ó kàn pé lọ́mọ Odùduwà ní ọmọ Oòduà ò gbọ́ nǹkan kan Yorùbá máa lòṣó ikùn ẹ̀ máa dọ̀bálẹ̀ Yorùbá máa lòṣó ikùn ẹ̀ ó máa dọ̀bálẹ̀ kó máa yí àwọn àgbààgbà tó ṣe bí òwe ẹ̀yin ajuni lọ kò lè yí ẹ kò lè yí ọlọ́gbọ́n nìkan ló lè yí kò lè yí ẹ. bí wọ́n já síwájú eré ní eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ọmọ wa kankan la Adéyẹmí ló ní àìdíà yẹn ó ti ṣe ní 2002 yàrá Odùduwà wọn lọ gbà ní Ìjẹ̀bú-Òde they were successful gan to a large extent so when they started again now wọ́n sọ létí Ọ̀ọ̀nì tẹ́wọ́ gbà kíákíá pé kí ni ìdá Ọ̀ọ̀nì tẹ́wọ́ gbà pé kí ni ìdá tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé àti pa ìran Yorùbá ìpọ̀ náà ni ìsinmi láì màá host final cup ẹ máa gbé bọ̀ ní Ọ̀ṣun ìyẹn ni màá host ẹ àwọn ìtókù ní zone yẹn wá àwọn tó máa bá yín ṣe ọmọkùnrin yìí ó ní company kan tó jẹ́ òun ló ń ṣe agbátẹrù ẹ̀ wọ́n ń pè ní Silver Sport nígbà tó wá bá mi sọ kò show interest ó tún wá forúkọ mọ́ mi sí pé òun ló máa host Ọ̀yọ́ àwọn. ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé fóònù tàbí pè wọlé dà Oòduà ọmọ Oòduà tó bá fẹ́ pè wọlé olùpè wọlé nọ́mbà wa ló lọ ń sàlẹ̀ yẹn tẹ́ bá fẹ́ pè wọlé pè wọlé ẹ̀yin tẹ́ bá wà lórí TikTok please tá bá ti gbé yín wọlé wọ́n máa ń bú mi wọ́n máa ní kí n máa gba kí ni wọ́n máa ń pè náà kíní kan ni wọ́n máa ń pè at me tẹ́ bá gbé yín wọlé tá a béèrè at me lọ́wọ́ àwọn fáàsì mi máa ń bú mi ọ̀tọ̀ dẹ̀ máa ń flag page mi ìbílẹ̀ gbogbo èèyàn kọ́ ló máa lówó at me lọ́wọ́ pẹ̀tẹ́lẹ̀ mí dẹ̀ fẹ́ sọ̀rọ̀ tá bá gbé wọlé tá a béèrè at me mo fọ́ Ọlọ́run ọba tó ní í bẹ̀yìn tó ní èmi àti mo faralẹ̀ lẹ́yìn bá mo fi bẹ̀yìn ẹ jọ tó ń tọ́ Ọlọ́run ọba tẹ́ bá ti ń wọlé ẹ má ṣe mí ni ẹ má ṣe bí ẹ bá wa mute mo bẹ̀yìn ni ẹ má bá mi mute ẹ jọ mo bẹ̀yìn ẹ bá wa gbóhùn sókè a ní after 10 minutes ẹ jẹ́ kí 10 minutes ti pé kí ẹ jà bá wa gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè sa àbí màá ní a ti gbé kọ́ọ̀dù yìí o ẹ bá ti ń wọlé ẹ bá ti ń gbé kọ́ọ̀dù yìí ẹ jọ ẹ má bá wa
ẹ bá wa gbọ́n sókè bá mi o. Hello. 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 Yes, sir. Ṣé ẹ gbọ́ mi wá? Ẹyẹ ṣe ń gbọ́ wọn o. So clear. À ń gbọ́ yín sẹ́ bá wa sọ̀rọ̀ dáhùn. Ẹ pé ìgbìmọ̀. Àjọ ń ṣe ni kí ni ṣe wá ń lò báyìí? Ẹ kú àtàárọ̀. Àtàárọ̀ nìyẹn sàn. Ṣé ní wèrè tí pẹ̀lẹ́ ní yẹn? Bàbá wa ẹ kú omi tẹ wà yẹn sàn. Ẹ kú omi tẹ wà yẹn sàn. Mo fọlọ́run bàbá ẹ bá wa kú omi tẹ wà yẹn sàn. Àtàbá ti ń wọlé ẹni ká máa ṣe pápá ni. Bàbá wa máa tún yín pè ṣùgbọ́n ẹ kú omi tẹ wà yẹn. Ẹ bá wa gbóhùn sókè ẹ ṣeun. Ẹ̀yin àti bàbá ìyá mi ẹ̀ ní ṣòfò nígbà tó kọ́ wọlé ẹ bá mi kí àwọn kábíyèsí ẹ bá fẹ́ pààrọ̀ àbẹ̀mí mọ́ wa lọ́wọ́ odò ní òkè lọ. àṣẹ àwọn ìyá mi wà títí láéláé látara ọlọ́run. àṣẹ ọlọ́run ti ń bẹ tẹ́ni rẹ̀ wà gbogbo wa àníṣán. àṣẹ àṣẹ òmìnira yorùbá yìí ṣojú gbogbo wa ní òṣè gbogbo wa la máa jàǹfààní ẹ̀. àṣẹ látara ọlọ́run. àṣẹ gbogbo ọmọ yorùbá mo kí yín. kò ní bàjẹ́ fún wa bó ṣe ń dùn èyí ò mọ dùn lọ ni. àṣẹ àwọn tó ń dùn nìkan lọ lẹ kíláàsà mọ. ìwọ wèrè tó ń kọ́mẹ́ǹtì ojú ẹ̀ máa tó jà ojú ẹ̀ ó máa tó jà ọmọ fúlàní ọmọ ẹranko ọmọ mẹ́ẹ̀ ààrẹ tí ẹ rò ló ṣe. kẹrin yorùbá wuyì àdúpẹ́ mo kíra wa mo kí gbogbo wa kú oríire irú àwọn ọba bíi bàbá ẹja kúkúrú Bàrígà yìí irú wọn ò ní parẹ́ nílẹ̀ yorùbá àṣẹ ó mọ̀ pọ̀ sí àṣẹ gbogbo àwọn ọba tó kù tí wọn ti sọpọ́tì wọn á nírò ní tiwa àṣẹ àṣẹ alálẹ̀ àtàyè wọn pàṣẹ ìtajà. kí lè rí sí oyè tó ní kó fọlé ìtọ́jà ní ẹmọ gbòó ṣá wọ́n ní oyè ọ̀ṣọ́ọ̀ṣì wọ́n ní 6,000 years wọ́n ti jẹ́ gbẹ̀yìn wọ́n ní kó fún Sunday Àdìsá ọmọ Adéyẹmọ jagunjagun ó ti ṣe ó ti móye yìí jẹ. ìwọ ń pápá ìwọ ń pápá ìwọ ọ̀nà ó ti mú un jẹ náà. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí wọ́n jẹ́ tí ìfìjòyè fóyè tẹ́lẹ̀. jẹ́mọ̀ dúró oyè yẹn wà nílẹ̀ ọlọ́run fẹ́ àwọn alálẹ̀ wọ́n fẹ́ kí oyè yẹn kẹ́nìkan ṣàwárí ẹ̀ ní. títí ilẹ̀ ṣe èké ìtàn yìí ò ń ṣèké kò ń ṣọ̀dàlẹ̀. wọ́n fẹ́ kí ẹnìkan kó rántí oyè yẹn kan gbé jáde ni. kò ń ṣe wípé kò ti sílẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí lọ́kàn ẹnìkankan. a sì dúpẹ́ nítorí pé wọ́n ti bá wa wú jáde báyìí. oyè tó tayọ gbogbo oyè jagunjagun. 6,000 years yorùbá ti wà ti pẹ́ o ẹgbà mi. bàbá ti jẹ́ ná bàbá òòṣà ó ti jẹ́ ná ó yóò ti jẹ́ oyè yìí tẹ́lẹ̀ ní over 600 years. 6,000 years. 6,000 can you see? ó yóò ti wà ní. bẹ́ẹ̀ bá ti ní ìta máa drop yín ni o àkínyẹjọ́ lórí péjì yìí o. Sunday Igboho kó tó tún padà wáyé nísìnyí kó tó wá wá drop ṣiṣẹ́ tó lè tuntun ní ẹ̀yìn. because iṣẹ́ ló ṣe débẹ̀ o kò ń ṣe oyè jagunjagun iṣẹ́ ló ṣe débẹ̀ àti ìdúpẹ́ nítorí pé níṣojú ẹ̀mí ẹ̀ lélẹ́yìí ṣe wáyé ó máa jẹ́ á dẹ̀ jẹ́ pẹ́ lágbára ọlọ́run pẹ̀lú òwò ọlọ́run púpọ̀ àwa tá a fojú rí nísìnyí náà gbogbo wa náà la máa bá yọ̀ pẹ́ dálẹ́dálẹ́ àní mọ́jọ ọlọ́jọ́ lọ ìbùkún ni fún tójú tí ojú àwa rí. àgbowó lọ́wọ́ yìí kẹ́ tó wọlé fún wa wọlé tún lè rí ìtààbò. ìbùkún ni fún wa o a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn tó bá ń dùn yóò dùn wọn pa o àwa tó ń dùn mọ́ adùn náà ò ní kúrò nílé wa o lágbára ọlọ́run fún gbogbo ẹ̀yin ọmọ yorùbá o. àwa náà kí yín o àṣẹ. ògo ńlá ni ọmọ yorùbá jẹ́ láàrin àgbègbà ògo ńlá la jẹ́ nítòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé kò sí yorùbá kò sí áfíríkà ni. kò sí yorùbá kò sí àgbáyé. bẹ́ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní o gbogbo ayé ló mọ rírì yorùbá ògo yìí kò ní kúrò nílé wa láéláé agbára ọlọ́run. ẹ ṣeun ìyá mi. ẹ kú ètò.
ẹ bá wa máa kí bàbá olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàtẹ́ bá wọlé sórí TikTok wa bẹ́ẹ̀ lè mute ẹ má wulẹ̀ send request àfọlọ́wọ́n ọba àbẹ̀yìn lórí péjì eré a máa drop àwọn òmọ́lá ìdá kí lè gbé wọlé kí tún máa mute fún yín Mr. Richard ẹ bá gbóhùn sókè Mr. Richard ẹ bá gbóhùn sókè ẹ kú dédé àsìkò yìí sà ẹ kú dédé àsìkò yìí. ọ̀rọ̀ kan tó wà lọ́kàn mi ìyá yìí ti lọ sọ òní wípé bàbá ìwà tún yẹ jẹ ni àwọn tó jẹ tẹ́lẹ̀ wọ́n tún yẹ jẹ ni. ọmọ Yorùbá ṣe agree pẹ̀lú ẹ̀ pé Sunday Igboho ló jẹ ọ̀ṣọ́ọ̀ṣì yẹn ní 6,000 years ago. bẹ́ẹ̀ ni ẹni mélòó náà ló ṣe bí bàbá wa Sunday Igboho ẹni mélòó ló ṣe bẹ́ẹ̀ láti gbà yẹn ẹni mélòó. so bàbá padà wá ní láti wá tún ìyẹn láti gba àwọn ẹ̀rẹ́ ẹ̀ sílẹ̀. wow wow ọ̀nà ọlọ́run adẹ̀ tí wọ́n lẹ́yìn. wow wow bá ṣe ń gbà ọmọ ìlú lágbára mẹ́rin. àṣẹ ẹ ṣeun gan. ẹ jọ̀ọ́ ẹ bá ń wo show ẹ bá wa like ètò yìí mi mọ̀ kó tó dé tí mò ń ṣe báyìí ẹ bá wa like ètò ẹ kọ́mẹ̀ntì máa lọ ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín ẹ kọ́mẹ̀ntì máa flow because tẹ bá wò dáadáa ẹ pé kábíyèsí ló kọ́ kó lórí screen ni ó yá èmi náà tún kú òun bẹ̀ so àmọ́ pé kẹsì kábíyèsí tún ti lọ àwọn pé kò dùn máwọn kan nínú tẹ bá ti ń wo ètò yìí ẹ máa bá wa like ẹ máa bá wa like mo tún ti padà dé. èmi ò ní bẹ̀ yín mọ́ kẹ́ máa bá mi like ètò àbí kẹ́ bá mi ṣe kinní kan tó bá ti drop mi wọ́n drop mi náà nìyẹn mo lè máa lọ kí n máa padà wá o. èmi ò ní bẹ̀ yín mọ́ o mi ò ní bẹ̀ yín kẹ́ bá mi like ètò mọ́ o mi ò bẹ̀ yín mọ́ o. tẹ́ bá gbádùn ètò tá à ń ṣe ẹ bá wa like ẹ̀ tẹ́ bá lè gbádùn ẹ̀ lè sílẹ̀. èmi ò ní bẹ̀ anybody o I am not gonna beg anybody. TikTok ṣe wà ń bẹ̀. Kí ló dé àwọn 400 and something wo show láìkì tó wà lórí òjò 100 lọ mi ò ní bẹ̀ yín mọ́ o mi ò bẹ̀ anybody mọ́ tọ́wọ́ máa gbé wa lọ kọ́ gbé wa lọ máa tẹ̀lé oṣù wọ́n láti mo ṣe léyìn tó yẹ show yóò ti pọ̀ jù ẹ̀kejì tí màá wá nì ẹ bá wa gbóhùn sókè o. hello. yes ma. hello ma. yes ma ẹ kú dédé àsìkò yìí. àtàyè là ń gbé. ẹ ní dààmú ìyá mi. ẹ lẹ́ o. ẹ ṣeun. ẹ kú ètò. àjọ ń ṣètò yìí. a máa dúpẹ́ o a dúpẹ́ o congratulations o. congratulations o. àwa ti mọ́yè yìí jẹ́. ìwọ pápá ìwọ nà. ìwọ là àwa ti mú jẹ náà torí pé ṣẹ́rí ẹ̀wọ̀n ṣẹ́wọ̀n yìí pé torí pé Gani Àdàmú ó ń ṣe ọmọ Yorùbá àwọn ìlédè tí mo nǹkan tó máa fẹ́ ṣe lọ́jọ́ iwájú tó bá lóun gbé gbèsè òun ni ò ṣe fún láǹfààní láti gbé gbèsè ló fi rá níyè tí ò ṣe lè gbé gbèsè. 1 year ago 6,000 years ago nìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn. ó ń ṣe oríṣiríṣi pẹ̀lú kinní yìí ìrọ̀lẹ́ pa àwa máa ṣe ètò yìí gbogbo ohun tó ń ṣe pé kọ́kẹ́tẹ̀ mọ́. ẹ ti rí lọ́dọ̀ ìwé yẹn ṣe. a máa ṣe ètò yìí àwọn ló ń ṣiṣẹ́ yẹn. ṣáàrí gbogbo àwọn ọmọ Yorùbá tó wà lẹ́yìn Gani Adams báyìí ní ìsìn gbogbo wọn ń sọ wọn máa step back wọn máa padà sẹ́yìn. bẹ́ẹ̀ni. wọn máa padà yẹn torí pé àwọn nílẹ̀ nọ́mbà tó pè é stop o ẹ stop ẹ tó pè é kó stop please à ń gbọ́ yín màmí. àwọn nílẹ̀ mọ̀ pé kò ń ṣe Yorùbá náà fi jẹ́ kí oyè tí Sunday Igboho wá jẹ ìtọ́ fi jẹ́ kó wá sí ayé torí pé tó bá wá sí ayé Gani ní ìgbéraga ò ní ìlòdì fẹ́ gbéraga tó ti yẹ yín ó ní ìgbéraga Sunday Igboho ó máa dọ̀bálẹ̀ tó máa dọ̀bálẹ̀ fún ni ó máa kí ni ó máa ṣe yẹsà fún ni. àti pé Gani ò ń ṣe Yorùbá ọmọ Tápà báwo ni Tápà ṣe jọmọ Yorùbá
báwo ló ṣe ẹrú ló fi gba oyè tó gbà ní àdáàdì tí mo pé oyè Ọ̀yọ́ ni kò ń ṣe gbogbo ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ nìkan ló ní Ọlọ́run á jó dáa fún ọba wa Bàrígà Ọlọ́run á jó dáa fún àti Aláàfin Ọ̀ní Ọlọ́run á jó dáa fún Ọ̀ní àti Aláàfin Ọlọ́run á jó dáa gbogbo àwọn ọba tó kù náà wọ́n ti padà sẹ́yìn ní ìsọjí. Bẹ́ẹ̀ni ẹ̀rá náà fún èṣe níjọ́ wo ni. Bẹ́ẹ̀ni tó gbégi dúró níwájú Aláàfin tó lè dọ̀bálẹ̀ fọ́láàfin. gbogbo àwọn èèyàn ó wá dìde ó fẹ́ẹ́ lè sọ pé ẹ̀ máa kéènì. náà ẹ wo kíyàn lọ síwájú Aláàfin ní public tó ń ṣọdún Ṣàngó mi ò bẹ́ẹ̀ ní fídíò yẹn tó wá gbé igi dúró àwọn tó kúrò tó wá dúró bí ṣìgìdì. gbogbo èèyàn ló ń ké ìyàwó Aláàfin tó sọ fún Aláàfin kò máa ti gẹ ìyẹn kò sọjú sẹ́yìn tó kó jọ kó fóun lè jàre. a ní ṣíṣí wọn ni kó máa kí. ọmọ Yorùbá ẹ má bínú s'Aláàfin wa mọ́ ẹ dákun. ó kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀ Gani dìde bẹ́ẹ̀ ló ń gàmù ló dìde bẹ́ẹ̀ tó ọ̀mà tí kírun ìtìjú ńlá ìtìjú tó yá padà sí tápà wọn ni o kó padà sí tápà wọn kó máa lọ jọba níbẹ̀. ẹ má fà á sójà Yorùbá kó fi ilẹ̀ òfúra rẹ̀ ní kó rọrí ẹ̀ lóye ìjọ máa ń kó ìtì tó bá fẹ́ kó ibi iṣẹ́ pé mi ì ṣiṣẹ́ mọ́ kò sí wàhálà ń bẹ kò sí tìjú ń bẹ kó kó ìtì pé òun ò ń ṣe ọmọ Yorùbá o torí tó bá jẹ́ pé ọmọ Yorùbá látijọ́ tó ń sọ pé tó bá gbèjà Yorùbá ò ṣe é gbèjà torí pé kò ṣe ọmọ Yorùbá ló ṣe é ṣe bẹ́ẹ̀. Sunday ò ṣe sọ pé Yorùbá ò ṣe é gbèjà pẹ̀lú gbogbo ilé Sunday tó sún gbogbo nǹkan tó ṣe fún Sunday ò ṣe sọ pé òun ò ṣe mọ́ òun ò ṣe gbèjà. ẹ ṣe bàbá ìṣe ìyàwó nígbà tó jẹ́ pé ọmọ Yorùbá ni adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yèyàn á mọ́ rí gbogbo àwọn ọba kan wá ran Sunday lówó ọ̀ràn lọ́wọ́ kọ́ mo dé gbogbo ọ̀dà àwọn nílẹ̀ gbogbo tó bá fẹ́ gbọ́ ọkọ̀ máa bálẹ̀ lọ ni onílẹ̀ máa fà á ní ó ti rí àṣẹ ọ̀run ti gbò ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó dúpẹ́ fún Sunday gbòde kúrọ́ lẹ́yìn èyí náà tẹ̀ ń sọ̀rọ̀ tó pé sọ̀rọ̀sọ̀rọ̀ ní ẹ̀ ń ṣe dáadáa wà láì ẹ wà lójú iṣẹ́ gidi gan ẹ ń ṣe ọ̀lẹ lórí iṣẹ́ yẹn ẹ̀yin gbọ́lẹ̀ kí gbogbo ẹ̀ wáyé torí pé gbogbo ẹ ṣe ń sọ báyìí làwọn èèyàn ń kíyèsí gbogbo ọ̀rọ̀ yín mo sọ fún yín jọ ní pọ̀rọ̀ yín pé ọ̀rọ̀ yín máa ń ṣẹ gan ọ̀rọ̀ yín máa ń ṣẹ gan gbogbo kọ́tẹ́ ti sọ láti yá 2021 láti yá 2020 ni mo ti ń wò yín bọ̀ díẹ̀ gbogbo kọ́tẹ́ tí wọ́n gbà gbogbo ẹ̀ ló wá ń ṣe báyìí ní ìsìn ẹ máa bẹ́ tó bọ̀ ẹ ní bẹ́ tó lọ lórúkọ Jésù ẹ má máa rí sọ ni yóò ní gbóhùn lẹ́nu. bàbá Èkìtì alábòsí bàbá Èkìtì táwọn làwọn máa gbé Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá Èkìtì bàbá Èkìtì ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run bàbá Èkìtì bẹ̀rù Ọlọ́run bàbá Èkìtì náà la máa jẹ ẹ kalẹ̀ bàbá Èkìtì náà la máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò mo rí yín o mo fojú ẹgbẹ́ kan wò yìí káàbọ̀ sá ẹ ṣeun àjọ ń ṣe yìí ẹ ṣeun. ẹ̀rọ àmàbọ̀ náà máa bá yín gbé ẹbí sára yín àti gbogbo àwa ìran ojúlówó ọmọ ọkọ Yorùbá gidi náà àbọ̀ náà yóò máa bá a gbé Ọlọ́run gba orílẹ̀-èdè wa fún aláìpẹ́ lẹ́jìnà yìí agbára Ọlọ́run àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n bá wa kó sáwọn bàbá wa nú agbára Ọlọ́run ń ṣàdúrà fún bàbá wa Professor Banji Akintoye pé Ọlọ́run ọba oníṣẹ́ ọlọ́jọ́ yìí wọn lágbára Ọlọ́run ẹ̀mí wọn yóò gùn lágbára Ọlọ́run tẹbí tara wọn pẹ̀lú ògùn Ọlọ́run àlàáfíà tó péye yóò máa bá wọn lágbára Ọlọ́run àpá àtà òtí ká wọn lọ orí bàbá wa. bàbá wa 3 minutes la ṣe o ọjọ́ ti lọ o 3 minutes. ok ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tí mo fẹ́ sọ torí mo fẹ́ ṣàdúrà fún gbogbo bàbá wa ni. ẹ kó wọn pọ̀ lọ́wọ́ kan ẹ kó all protocol kìíní kan náà máa ń pè ẹ kó wọn pọ̀ lọ́wọ́ kan observe all protocol observe. àti bàbá wa ti Sunday Igboho náà bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́wọ́ bá wa lọ́rẹ̀ mi wọn apá ọ̀tá ò ní ká wọn lágbára Ọlọ́run tẹ̀bí tara wọn pẹ̀lú ògo Ọlọ́run. tẹ́rí aláwọ̀kọ́ ọ̀rọ̀ mi ni wípé a dúpẹ́ lọ́wọ́ gbogbo bàbá wa yìí ọba wa Ṣómólú àbí Bàrígà ọba Àkànbí ọba Bàrígà Ṣómólú Bàrígà a dúpẹ́ lọ́wọ́ wọn kún gbìyànjú sẹ́rí gbogbo nǹkan tí wọ́n sọ yìí inú wa dùn sí kí wọ́n wá dákun kí bàbá Bọ́lá Ahmed Tinubu tó parí tọ́nà wọn tí ò sí ẹni tó lè sọ pé kí wọ́n mọ̀ sí tọ́ra tí ráwọn kan tí wọ́n sọ pé à ń gbọ́ tí Davido ń sọ nínú níwùsì káàkiri mo wò nú níwùsì Ọ̀gbẹ́ni Bobby náà tó ń sọ pé òun ò ní gbà kí ọkùnrin kí ẹ sàtìlẹ́yìn fún bàbá Bọ́lá Ahmed Tinubu
ọkùnrin ṣàtìlẹ́yìn fún bàbá Bọ́lá Ahmed Tinubu ọkùnrin ọ̀sẹ̀ àtìlẹ́yìn o bàbá Bọ́lá Ahmed Tinubu wọn ò lọ ọdún mẹ́jọ wọn torí wípé Buhari lọ ọdún mẹ́jọ rẹ̀ bí Buhari ṣe ń pààyàn tó jẹ́ ti ń pààyàn tó tànú Buhari kò sẹ́ni tó sọ̀rọ̀ nígbà yẹn kìí ṣe bàbá Bọ́lá Ahmed Tinubu ló bà Nàìjíríà jẹ́ kìí sáwọn àwọn Haúsá Fúlàní tí a lo 47 tí a fi 47 years tí ààrẹ Nàìjíríà kí ni ìyípadà nínú Nàìjíríà ẹni tó wá ṣe ọdún mẹ́rin péré láti yóò tí ìparí ọdún mẹ́rin péré lásán gan iná ni gbogbo yín wá sí gbé yáyó wúkọ ló bà Nàìjíríà jẹ́ àwọn tí ó ti ń sébọ̀ láti 47 years nǹkan kí lọ́nà àbáyọ Nàìjíríà so màmá mi ṣe rí gbogbo yẹn kò tiẹ̀ sí nǹkan tó kà wá dùn pé bàbá Bọ́lá Ahmed yóò ṣe ọdún mẹ́jọ wọn lọ lágbára Ọlọ́run kí wọ́n tó parí ọdún mẹ́jọ wọn kí wọ́n ọ̀nà àbáyọ fún àwọn ìran Yorùbá kí wọ́n tètè bá wa wá kalẹ̀ o kí wọ́n dákun àfi tóbi Ọlọ́run bá ti bẹ̀ wọ́n ni o Ọlọ́run bá lọ rẹ̀ mi wọn. so màmá mi èmi ò ní nǹkan tí tèmi ọ̀sán lọ títí wú pé ìlọsíwájú ilẹ̀ Yorùbá kí wọ́n tètè mọ bí wọ́n ti bá wa kóra wọn jọ láàrin ara wọn àwọn ìran Yorùbá à ń retí orílẹ̀-èdè Yorùbá nation wa ìtawà ń retí nù wá lè gbé àwọn ìran Yorùbá débì kankan nítorí wípé orílẹ̀-èdè téèyàn bá ti gbọ́ èdè ara èèyàn téèyàn ò ti gbọ́ rí èèyàn èdè eléyìí ó tèdè tiẹ̀ èmi ò ní gbọ́ èmi ò sọ tèmi òun ò ní gbọ́ kìí sí gbogbo ẹni tó bá gbé ọ̀dọ̀ ara wọn gẹ́ ní gbọ́ èdè ara wọn nílùú Nàìjíríà yẹn bá a ti ń pera wa nínú wà Nàìjíríà ṣé kò yẹ ká máa gbọ́ èdè ara wa ni ó yẹ ká máa gbé èdè ara wa. ọ̀dà ẹ ṣe ń lọ bàbá ká tún gbé kọ́lẹ̀ lórí. tó kò jẹ́ bó ṣe jẹ́ àmọ́ mi ẹ máa bẹ́tò lọ. a máa bá a bọ̀ ni ẹ̀yìn àti ká máa bá a lọ ọmọdéjúmọ́ là ń kọ́ rẹ̀ tì ní ọlọ́mọ yẹ ká bá a lẹ́nu tó bá lọ ló bá kú a máa bá a bọ̀ ni. Yorùbá ṣé ń gbọ́ wọ́n ní Davido ti jáde ó ní òun ò ní gbà kẹ́gbọ́n òun support Tinubu kò sí wàhálà ojú rẹ̀ ìran rèé ẹ bá gbóhùn sókè ẹ ní dààmú. ṣé dáadáa lẹ́wà. adúpẹ́ sà. Yorùbá rẹ̀ ẹkún mọ́ máa ń sọ ìgbà wípé Yorùbá ti di òní ta Yorùbá ẹgbẹ́ rẹ̀. Gbogbo Yorùbá tó bá rí tó bá ń pẹ́ ẹ̀ ní Yorùbá tó bá gbàgbọ́ jù tó ń ṣe Yorùbá. ọkọ̀ ẹ̀gbọ́n Yorùbá ni tàbí kí ìyá rẹ̀ jẹ́ kíkọ́ tàbí kí bàbá rẹ̀ jẹ́ kíkọ́. So mo rọ sí àwọn kábíyèsí aṣọ yìí. Bàbá wa ẹ kó mi tẹ wa yẹn kẹ́ pè wá padà ẹ kó mi tẹ wa yẹn kẹ́ pè wá padà